Mm. The weather was weak. I'm just feeling hot. I wish I can. I wish I can soak myself. Or mo lè rí swimming pool tí ma kàn dance into it. Thank you, Father. Thank you, Lord. Kí ló ṣẹlẹ̀? Eh? Mo rò bóyá ò ń bá mi sọ̀rọ̀ ni. Heavenly Father, eternal rock of ages, we worship you, Lord, because of God, nobody like you. From east to west, not to south, that be the exalted, be glorified forever. I thank you for the wonderful daughter you've given unto me. Thank you, Lord, for my life. Thank you, Lord, because you are God. Hallelujah, be unto your name in Jesus' name. I cover myself, Lord Jesus. I cover my daughter with the favor of God, with the power of God. Oh, Lord, take to account right now. Whatever I ban, Father, ban. Whatever I lose, Father, lose them. Whatever I cause, Father, cause it. Father, fill me with your presence and power. Direct my tongue, so it shall be. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because of God. In Jesus' name we pray. Amen. Shosha Jane. I can tell it's not. Don't show it. Good evening. Happy Wednesday. This evening we're going to, I remember some things. Number one, I just want to tell you, those of you who love me, my fans, my people, okay, I want to tell you to be careful outside there, be careful over there, be careful when you go to left or right, be careful. Má jọ ń tí ẹ ṣubú o. Nǹkan kan ń ṣẹlẹ̀ nígboro ayé báyìí, ṣó ti yé bẹ́ẹ̀ yẹn, nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nígboro ayé, ṣó ti yé, ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ o. Ìkà táwọn èèyàn ṣe ń sìn náà ni pé kán tìyàn jábọ́, ṣó ti yé bẹ́ẹ̀ yẹn, àjàjà yín tẹ́ bá ń gbé nílé olókè wọ́n máa ń tìyàn jábọ́. Àwọn ìkà yẹn wọ́n máa ń ṣọ̀rẹ́ olè, ṣó ti yé yín, àwọn ìkà wọ́n ń ṣọ̀rẹ́ olè. So mo fẹ́ fi ẹ lajú yín o, ẹ má jẹun tì yín ṣubú o, kì í ṣe títì ṣubú spiritual nìkan o, physically àwọn èèyàn bóyá o wà ní ibì kan tó ga tó yẹ pé àbí lókè, be careful tó bá ń lọ sókè tó wà níbì kan tó ga, ẹni tó bá mọ̀ tó trust, don't ever dúró síwájú wọn kó má bàa tiẹ̀ ṣubú o. Wọ́n ń lo títì ṣubú, kó máa tìyàn jábọ́, wọ́n ń lò ó, ó ti fẹ́ tán ti ń lò ó. But kíní yẹn wọ́n ṣe fún mi rí ní that was 2020. So but nísìnyí mo rí pé kíní yẹn kàn tí èèyàn ṣubú ó rampart gan, ṣó ti yé, ẹlòmíì á kàn tì ẹ́ bíi pé òun ṣe bíi pé mistake ni, ó ti yé, wọ́n kó ṣèkà fún àgbàlagbà
wọ́n bẹ̀ àgbàlagbà ọmọ ọ̀dọ̀ wọ́n bẹ̀ wọ́n kàn ní kó ti ṣubú lásán so lójijì ni wọ́n máa ti ẹni ṣé wọ́n pé ẹni tí ó jẹ́ pé kò mọ̀ pé òun lè ṣubú lójijì tó bá ṣubú ẹ mọ̀ ẹ má gbàgbé o of recent èmi ò gbé yo so of recent ṣé mo pé wọ́n sọ pé ó rampant gan sí mi ò mọ̀ bóyá wifi yẹn ni ṣá but mi lè sọ pé wọ́n flag ẹ̀ but bóyá wifi I don't know so ṣé mo pé máa nǹkan báyìí náà Ondo State máa nǹkan báyìí ìyá ẹ̀ ń gbà yẹn mo ò fẹ́ dárúkọ wọn máa yẹn ń gbé ní Banana Island wọ́n ti ìyá ẹ̀ wọ́n lọ mú ìyá ẹ̀ báyìí wọ́n lọ tì í ṣubú láti báńkónì ṣó ti yé yẹn wọ́n lọ sílé ìyá ẹ̀ wọ́n ti ìyá yẹn wọ́n ti ṣubú láti báńkónì so mo ń sọ fún yín pé má jẹ́ kán tiẹ̀ ṣubú o àwọn èèyàn ń ṣèkà gan níta ń bíbá yìí o tó bá dẹ̀ ṣèkà báyìí ni wọ́n máa ń dùn ní ṣó ti yé bẹ́ẹ̀ ìkà wà o ìyá máa yẹn big politician wọ́n lọ tì ìyá ẹ̀ jábọ́ nílé wọn ní tàmí yẹn wọ́n ní máa yẹn wà ní outside the country ìyá wọn wà nílé ìyá wọn gbé lọ́dọ̀ wọn so wọ́n ṣáà ti ìyá wọn jábọ́ mi fẹ́ sọ further mi fẹ́ sọ details ẹ̀ man Ondo State yẹn of recent wọ́n ti jábọ́ in fact celebrity tí wọ́n ní wọ́n gba justice títí tí wọ́n rí gbà yẹn náà títí ìjábọ̀ náà ló bá dé ẹ máa gbọ́ o story ní ọ̀nà surroundings wa ń bì báyìí a lot of story ṣẹlẹ̀ kí even gan ó wà lórí media ó ti pẹ́ o tó ti ṣẹlẹ̀ ọmọ kan ẹ máa gbọ́ o ó ní ọ̀rẹ́ tó jù lọ ó choose ẹnìkan bí ọ̀rẹ́ ẹ̀ but ọ̀rẹ́ yẹn jù lọ but ẹni tó fẹ́ rán sí ẹni tó adopt ọmọ yẹn òun gangan náà fẹ́ rán sí so wọ́n rán ẹnìkan tó tún ju boy yẹn lọ ní àdúgbò láti mú ní ọ̀rẹ́ ó mú ọmọ yìí lọ́rẹ̀ẹ́ ọmọ kékeré ọmọ 14 years yẹn ìgbà tó mú lọ́rẹ̀ẹ́ so ó wá bẹ̀rẹ̀ sí ń pòkọ ìbànújẹ́ fún ọmọ yẹn you know tọmọ yẹn ò bá sílé it's a case tó wà lórí media àti you know ọ̀nà abáranjẹ̀mbí ló ti ṣẹlẹ̀ so nígbà yẹn mo share sórí platform mi and mo dẹ̀ rí pé àwọn èèyàn sì ń share gan in fact mo sì search ẹ̀ up lẹ́ni wọ́n sì gbé jáde so ẹnìkan ṣàmúlọ́rẹ̀ẹ́ ẹni tó jù lọ ó wá mú ní ẹ̀gbọ́n ọ̀rẹ́ so ó wá ń sọ fún iṣẹ́ ìtọ́mọ ìbádé láti school máa sọ fún pé do you know your mother is misbehaving in this area meanwhile ọmọ yẹn náà sọ pé ìyá òun o ipò dẹ̀ náà sọ pé ó ń ta gáàsì ó ń ṣe gbá ó ń ṣàwò ó ṣàní eventually ṣá wọ́n ti engineer ọmọ yẹn pé gbogbo nǹkan tí woman yẹn bá ṣe ó ti wá bẹ̀rẹ̀ sí frustrate ọmọ yẹn so gbogbo nǹkan tí woman yẹn bá ṣe kò jẹ́ anything fún do you understand so wá di ní ọjọ́ kan ó ṣàtìyá yẹn jábọ́ ṣá ó fẹ́ tàn ìyá yẹn wá sókè ibi tí wọ́n gbé tank sí bó ṣe ju ọmọ rí tank yẹn wá sísàlẹ̀ bí ìyá náà ṣe rọ́jú láti gòkè bí ìyá ṣe gòkè lọ sórí dẹ́kì yẹn níbi tí wọ́n gbé tank sí bó ṣe débẹ̀ báyìí ìyá yẹn suddenly ó kàn tìyá yẹn ní látòrí roof that's lórí dẹ́kì ó ti ìyá yẹn over 71 years old woman ó ti jábọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìyá yẹn ńkọ́ ló kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìyá yẹn give up ṣé wọ́n ti yàn jábọ́ let me now tell you ọlọ́run má jẹ́ gbàgbé eléyìí mo fẹ́ sọ nǹkan kan fún yín so ní 2020 ọ̀rọ̀ tó ti pẹ́ ni o but ká máa sọ so that tó bá ń sọ àwọn ọ̀rọ̀ yìí gbà míì ó máa jẹ́ kí àwọn ẹlòmíì kó lè kó wọn yọ nínú ewu a dúpẹ́ pé àwọn many things tí àwọn èèyàn ti gbìyànjú láti ṣe ọlọ́run àti wọn máa kó wa yọ ẹ̀yin olólùfẹ́ mi èmi àti yín àtọmọ wa ọlọ́run máa kó wa yọ nínú ewu gbogbo ẹni tó bá ti dẹrù kà ló máa forí ara ẹ̀ gbé ẹni bá pè pàdé aburú tó bá pè pàdé ibi lórí ayé wa ọlọ́run máa fi ikú òjijì ikú àìtọ́jọ́ ló máa fi pa wọ́n bẹ́ẹ̀ ni ẹni bá pè pàdé ibi àbí tó bá dáná ogun tì wá àdúrà lágbà o kì í ṣe pé bẹ́ẹ̀ ni
ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olólùfẹ́ tiwa tó fẹ́ wá fẹ́rẹ̀ tó fẹ́ promotion fún wa tó fẹ́ success fún wa ire àti àánú yóò máa tọ gbogbo èmi àti yín lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo a ó sì máa gbé ilé Olúwa láé àti láéláé àmín. Now ní ọjọ́ náà lọ́hùn mo gba èèyàn kó wá bá mi ṣiṣẹ́ nínú ilé mo fẹ́ move from one house to the other mi ní dárúkọ bọ̀ máa sọ bó ṣe jẹ́ mo gba èèyàn àwọn ìkà yìí tí wọ́n dédé yanra wọn ní alátìjábọ́ àwọn èèyàn kan máa jókòó sínú yàrá wọn ṣé gbogbo èèyàn tó ń tìjábọ́ wọn yẹn actually ó ní àwọn kan tó máa jókòó síbì kan tó máa sọ pé ẹ ti jábọ́ ni ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn because bóyá tí wọ́n bá sọ pé kí wọ́n fún lóògùn jẹ́ ó lè má gbóúnjẹ lọ́wọ́ wọn tí wọ́n bá sọ pé òkè wọ́n lọ ṣe nǹkan kan security ti wà so ẹni tí wọ́n fọkàn sí tó tiẹ̀ fọkàn sí rárá òun náà kàn máa rán tó yòó torí ẹ̀ mo ṣe sọ pé tó bá gbẹ̀yàn nínú ilé náà tó bá ní kó ṣiṣẹ́ fún ẹ be careful má dúró síwájú wọn tó bá ti wà lókè má dúró síwájú àwọn èèyàn débi pé ó máa kàn fọwọ́ pọ̀ lójijì torí inú jìnnà jọrin lọ kàn máa tiẹ̀ jábọ́ ní ọjọ́ náà lọ́hùn ṣàmó gba èèyàn láti àwọn èèyàn mẹ́rin láti wá bá àwọn mover ni wọ́n ń pè wọ́n gbogbo àwọn mover yẹn láti wá move ẹrù mi láti ilé kan sí kejì fídíò yẹn ṣì wà lórí YouTube mi ẹ lára àwọn tó ṣiṣẹ́ yẹn náà lọ́jọ́ náà lọ́hùn mo kàn fi kọ́ yín lọ́gbọ́n ni o nǹkan tó ti lọ ni ṣe mọ̀ pé 2020 it's long time now 5 years ago and again ìlú Canada ló ti ṣẹlẹ̀ ìlú Canada ni mò ń sọ yìí so bí mo ṣe wá múfà yẹn in the beginning of the issue they were behaving good wọn ò ṣe bad nínú àwọn tí mo gbà níjọ́ yẹn lọ́hùn Zimbabwe wà nínú wọn but ẹni tó lead team yẹn wá ọmọ Ìgbò ni ọmọ Ìgbò gangan ni ẹni tó ní company yẹn tó wà ní Canada ọmọ Lebanon kan tí ó bá mi wálé tó jẹ́ agent ilé tí ó bá mi wá yẹn mo ló connect mi mọ́ story yìí mi tí sọ part ilé ìbọn ṣe fẹ́ yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ mi so bí mo ṣe dé níjọ́ náà bí àwa aṣàkẹ́rù so wá ní one particular person kan bó ṣe gbọ́ ipe wọ́n ti ní mo fẹ́ move torí bí tí máa lọ wọ́n gbọ́dọ̀ mọ̀ monitoring me torí bẹ́ẹ̀ wọ́n máa ní má ṣe pé gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ikú mi àdẹ́ntí mi ò ṣe bí fún tó ń ṣe bí fún mi Ọlọ́run bá mi ṣe bí fún in tó fẹ́ fún mi àti in tó ṣe fún mi Ọlọ́run bá mi san fún padà in tó ṣe fọ́mọ mi Ọlọ́run jọ̀ọ́ bá mi san fún ọmọ ẹ̀ padà gbogbo ẹnikẹ́ni tí mi ò ṣe níbi tó ń wá ibi láti ṣe fún mi because let me tell you something kò sí kí n tó trust èèyàn ní ayé yìí ṣá anyway àwọn èèyàn kọ̀ọ̀kan sì wà nínú ayé but inú ilé ayé yìí ó deep to cut the story short ẹnì kan kàn déédéé pè mí ni normally ẹni tí mo máa ń pariwo pé ó pè mí ó kàn déédéé pè mí ni wípé ó ní owó kan tó fẹ́ fún mi mo dẹ̀ ti ń béèrè tó lóun ti send sí suddenly this Nigeria person yìí ó kàn pè mí ni ó ní kí n má máa polówó buridi change and nígbà yẹn buridi change is even against the law in Canada so gbogbo nǹkan tó máa kọ́ mi sí wàhálà do you understand wọ́n fẹ́ kí n máa ṣe but mo wá wò pé òkè báwo ni mo ṣe bá máa ní platform tí máa polówó pé kí ẹ bá fẹ́ lọ ṣe owó tí ò ń ṣe bí yẹn mọ̀ bóyá wọ́n register or not actually ó máa cause me problem but mo fi ọpọlọ ṣe ń gbà yẹn anyway but nígbà tó wá di ní ọjọ́ náà mi ì bá ẹni yìí ṣe mi ò polówó ó ṣe ní kí n máa polówó so ó wá di ní ọjọ́ eléyìí ó wá sọ fún mi pé mo wá sọ fún yẹn mo ní èmi ò ní polówó torí pé ó dangerous ó wá ní kí n máa bá àwọn advertise lórí bẹ́ẹ̀ mo ní mi ní lè ṣe but tí bá ti fẹ́ ṣe owó tí àwọn èèyàn bá fẹ́ rajà lọ́wọ́ mi I will collect money through the person ẹni yẹn wá bó ṣe wá ó kọ́kọ́ gbé BMW wá ṣé mo pé mo ní BMW that's S6 ní South Africa tí K1 dẹ̀ ti béèrè lọ́wọ́ mi rí K1 you see ẹ̀yin tẹ́ bá ń gbèjà K1 gbogbo ọmọ yín láyé ló máa ṣe àgbákò àtàrà lèmi tó bá gbèjà K1 gbogbo ọmọ yín ló máa ṣe àgbákò láyé àwọn fámìlì mi kan torí ó ní ọmọ ẹ̀ tí mi kan níjọ́ kan tó wá ń sọ pé ìyàwó K1 kan mo ń bọ̀ ọ́ ipe ìyàwó K1 ipe òun bá ṣiṣẹ́ àmì ìpò òun mọ̀ rí pé ìyá ẹ̀ lówó èmi mo sọ pẹ̀lú ẹnu mi ṣe rí owó wọn ń gbé wá láti ọ̀run Ọlọ́run lè bless anybody nítorí pé àwọn kan wà tó yẹ pé
nǹkan títí wọn kò kí jọ wọ́n lójú ni wọ́n ṣe máa ń rí àwọn ẹlòmíì tí ò jẹ́ nǹkan kan náà máa pè wọ́n ní nǹkan. And ẹgẹ́ ẹ má jẹ́ kí n pọ̀ yín tàn yín o, mo ní a lot of story láti sọ. Ó ní story kan mo fẹ́ kọ̀ tẹ́lẹ̀ quickly kí n tó padà sórí ọ̀rọ̀ tí mo sọ yẹn. Àǹtí mi kan àǹtí yẹn ọmọ Ẹ̀pẹ́. So in fact òun ló sọ fún mi wípé òun ló jẹ́ kí n mọ ọba tó wà lẹ́pẹ́ yẹn, ọba Kamorudeen ọba Nímàṣàun. Òun ló jẹ́ pọ́n tó jẹ ọba ṣó ti yé yín. So ìyàwó tó yẹ kó fẹ́ first wife tó yẹ ẹni tó yẹ kó ẹ má flag show yìí mọ́, ẹ má flag ẹ̀. Àwọn ló jẹ́ kí n mọ ọba yẹn nígbà yẹn. So ó wá sọ fún mi nígbà yẹn so life wọn torí nígbà yẹn wọ́n ra mọ́tò kan lọ́wọ́ mi, wọ́n ra mọ́tò lọ́wọ́ mi, yes mọ́tò yẹn space bus báyìí ni space bus tán fi ń kẹ́rù gbà yẹn. So kí lórúkọ Mitsubishi space bus wọ́n rà lọ́wọ́ mi Alájà. So wọ́n ṣe Alájà máa ń sọ̀rọ̀ torí wọ́n ti pẹ́ mọ́ àwọn tó ti pẹ́ ìgboro wọn kọ́kọ́ bẹ̀ àwọn tó ti wà ní ìgboro Èkó tó ń taṣọ yẹn ti understand. Ló bá nígbà táwọn máa ń lọ sí Korea ló bá list gbogbo orúkọ ṣe mọ̀ pé tí ìgbà táwọn ní trouble ó ní idán táwọn máa ń ta sí òwò táwọn máa ń ṣe nígbà yẹn. Reason why tí mo fi mọ gbogbo àwọn eléyìí ṣó ti ẹyin gbàtán tí mọ́lẹ̀ mo mọ̀ wọ́n but I'm not going to mention anybody but ẹni màmá yìí wọ́n ti kú and she's a good person. Alájà Sidi by her name, Alájà Sidi. So Alájà yẹn tí wọ́n bá ti wá ìgbà tán wá ní trouble tí wọ́n dé so ṣe mọ̀ pé àwọn èlòmíì màmá beef wọn mí màmá ga pàṣẹ wọn àti òní trouble mí wà gbogbo wọn náà the same thing ni wọ́n ṣe, they are all bed of the same feather. Kọ́ máa contribute sí ìdá tó bá ti ṣe drug bẹ́ẹ̀ ni ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà kan lọ sí Korea àti ìyẹn wá kàn ń já mi sí. So tí bá ti dé ọjà tí bá fẹ́ torí ńgbà yẹn tí bá ti bá kọjá dé ńgbà míì má ṣáà lọ sẹ́kọ̀ọ́ gbogbo wọn you know. So ó wá sọ fún mi ìṣàpọ̀ pé tẹ́ bá fẹ́ rajà lọ́dẹ̀ nìkan sì kan máa ṣẹ́jú sí ló máa ṣàlàyé you know with Jesus ká má jọ sọ̀rọ̀ mọ́. Alájà Sidi rest in peace. Alájà Sidi she's a nice person. Alájà we continue to rest. Ẹ̀yin áńgẹ́lì tẹ́ máa ń tọ́jú àwọn òkú ẹ tọ́jú àǹtí yẹn ẹ tọ́jú wọn, she's a good person. So ó wá list ó máa list gbogbo wọn báyọ̀ ní Kọ́lá sórí wọn bọ́n ṣe wà yẹn. Ó ní ṣe oré lẹ́yìn obituary paper ẹ̀ báyìí bó ṣe wà nìyẹn. Ó wà ní Korea ìgbà yẹn Korea àti Swiss wọ́n máa ń ná. So instead of China gbà yẹn Korea ló ń rè. Ó ní ṣe orí obituary paper ìyá eléyìí tó ń sọ̀rọ̀ tó wà lọ́kàn eléyìí tó ga pa kọjá mísìn obituary paper wà ńbẹ̀. Kí ni wọ́n ń pè lóbi kí ni obituary paper yẹn ó ti lọ gbá wọn ní ìlú Korea ó ti gbọjà ṣe pé àwọn òyìnbó ń gbà yẹn bí China ṣe ń kẹ́rù fún wọn lọ́fẹ̀ẹ́ kì í ṣọ̀fẹ́ láti kó láwìn tó bá ti ní warehouse tó bá ti lè ní connection wọ́n máa kó fún ẹ bẹ́ẹ̀ ni nígbà yẹn. So they want to actually wọ́n fẹ́ bá Nàìjíríà da òwò pọ̀ ṣó ti yé. So wọ́n dẹ̀ mọ̀ pé àwọn Nàìjíríà ladies yẹn tí wọ́n wà industrious wọ́n bá débẹ̀ èyí tí ò bá ti lọ fìdí gbà á tó bá ti kúrò nílé ọkọ wọn báyìí oríṣiríṣi oko ni wọ́n máa ń dó káàkiri kì í ṣe rọ́ oko oríṣiríṣi wọ́n ju kárùwà lọ aṣẹ́wó wọ́n ju ti aṣẹ́wó ó ju ti àwọn tí wọ́n ń fọ́ campaign lọ panagida lóbi máa rè jẹ́ aṣẹ́wó wọ́n jù lọ kò sí ìdí nǹkan tó ń fìdí wọn ṣe ṣó ti yé yín. Oníṣòrélè mi ní dárúkọ nísìnyí ṣùgbọ́n tó bá wo fídíò yìí tó bá ti pẹ́ ń gbòòrò ṣó ti yé yín bẹ́ẹ̀ tó ti lù wọ́n pánkúrò wọ́n tó bá ti gba gbẹrù lórí wọn ní Korea wọ́n kàn máa tẹ ó sì wé pé owó tó gbà yẹn ìlú bòmí ló fẹ́ lọ àbí kó máa rányàn lọ ra jàǹsìn kò ní travel mọ́ a máa rányàn a máa lọ ra ṣó ti yé yín. Wọ́n wá tẹ obituary paper wọ́n fẹ́ sanwó yẹn ni o wọ́n wá sọ pé ó ti kú wọ́n wá sọ pé ó ti kú kò ṣe nìkan kò ṣe méjì o àwọn yẹn náà máa ṣe iwájú ṣọ́ọ̀bù ẹ̀ gọ́gọ́ ló máa lọ lẹ̀ sí níwàá kò kú. Ó ní sórí gbà tóun lọ Korea Alájà yẹn ó nígbà tóun lọ Korea ilé tó ń ṣakọ tó ń gapá wèrè yìí tó máa bú òun torí pé àwọn títí wọn àṣírí tí wọ́n bẹ́ síta pé wọ́n gbọ́jà wọn mú wọn. Ó ní sórí eléyìí wọ́n jọ ń ṣe gbogbo nǹkan yẹn wọ́n jọjọ́ ń ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn náà. Alájà kẹ̀dẹ̀rẹ́ ńgbà tí wọ́n ò fẹ́ kábíyèsí torí kábíyèsí ò ti di kábíyèsí gbà yẹn. So
ọkọ tí wọ́n wá fẹ́ I think is mo ṣá mọ̀ pé uniform man ni wọ́n fẹ́ ṣá uniform man wọ́n mọ̀ pé uniform man ni wọ́n fẹ́ so ó máa list ẹ̀ báyìí ni eléyìí picture bàbá ẹ̀ wà ń bẹ̀ ní Korea obituary paper ẹ̀ ìyá eléyìí obituary paper ẹ̀ wà ń bẹ̀ tí ìyá ẹ̀ bá ti tó bá ti fojú jóná tó ti lọ kọ tán ti declare ìyá ẹ̀ dead for long tí ò dẹ̀ ti kú tó ti lọ lù wọ́n lórí nílò òyìnbó ó jọ excuse me please. bá ṣe wà yìí wọ́n jà wá lólè ní àwọn òjà yẹn lólè ó ti yẹ yín mẹ́yìn so ọ̀pọ̀ director tó wà tí ò lọ́fíìsì àwọn gbajúmọ̀ tí ó jẹ́ pé olè náà máa fi ó ti wà láyé ti pẹ́ ná but ń sì mo rò pé ó yẹ kí tó bá ti jalè dé stage kan ó máa tọwọ́ ọmọ ẹ̀ báṣọ anyway kì í ṣe story yẹn lásán mo kàn sáré yàbàrà sí ni pé àwọn èèyàn máa ń lọ sí ìlú òyìnbó wọ́n máa lọ gbá àwọn èèyàn lójú bọ́ tí ṣé wọ́n máa mọ̀ pé tó pé àwọn èèyàn jẹ́ criminal yẹn wọ́n máa rí pé nǹkan táwọn jẹ́ làwa jẹ́ àwọn ò ń ṣe criminal read my ṣó ti rí ojú mi ṣó ti rí orí kọ́ńkọ́ crime sí kò sí criminal lójú mi kọ́ mi kò sí crime lójú mi wọn ò kọ́ sí mi ìdẹ àti inú mi kò sí crime bẹ́ẹ̀ àti àti mi kò sí crime bẹ́ẹ̀ so in tí mo kàn sọ náà fún yín pé be careful okay be very very careful nípa àwọn tó máa ń tìyàn jábọ̀ yẹn níjọ́ náà wọ́n ṣá pè mí pé ẹni yẹn sáré wá pè mí bó ṣe rí pé mo ń move mo dẹ̀ ti bèrè owó yẹn pé kó bá mi sọ́nsà kan tó lòun ò ní ráyè ní time yẹn mo tún bèrè lọ́wọ́ ẹ̀ pé okay mo ń dúró de kókó wá ó lòun wà lọ́nà Toronto ìgbà wo ló máa dé ó ní at least bí tóun lọ ń sin ló máa tó ìrọ̀lẹ́ kò ń tó dé and I need to do whatever mo dẹ̀ lọ ń tèmi tó bá ti ready lọ san owó sí àkáǹtì mi ìgbà tó jẹ́ pé mọ́tò ni wọ́n fẹ́ rà lọ́wọ́ mi àbí mọ́tò tí wọ́n ti kó fún mi ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ti ń gbé mọ́tò fún mi tí mo ò tí ì sanwó you understand me go and pay the money to my account but suddenly wọ́n ṣe sọ fún wọn kàn fún ní information pé mo ti ń move o quickly ó kàn dé ní pápápápápápá kò bẹ̀rẹ̀ sí mọ́ ní òkè ẹ wá bá mi ní ibi Place Virtue then I will go there and meet him at the Place Virtue kò dó ń bi Place Virtue ó dúró direct ni ó ṣàtètè èmi òkè ìgbà tó dé tó lòun ti dé Place Virtue ilé mi ò jìnnà sí Place Virtue mo wá ní kó move wá sí one street like that pé kó wá dúró sí junction bó ṣe dúró sí junction yóò kàn rí pé mọ́tò ńlá kan ń offload ẹrù nínú ilé bó ṣe approach wọn direct yẹn èmi ti wọnú ilé mo kàn ń sọ pé mo ṣì wà nínú ilé mo kàn mí tẹ ọmọ mi torí gbogbo ẹrù tó kù tàbí tó ti kó ẹrù sí èyí tá a sip tá a dẹ̀ lock èmi ti wá wà nílé tó kù mo bìí pé ó ti wà lock so kò ní sí problem safety wà ń bẹ mo kàn rí pé wọ́n gbé ẹnìkan mo dẹ̀ sọ fún wọn pé please don't anybody tí ò bá ti ṣiṣẹ́ pẹ̀lú wa tí ò dẹ̀ ń ṣe lára crew wọn kó má wọlé o wọ́n dẹ̀ láwọn ti gbọ́ ní mo kàn rí bọ̀bọ̀ yìí ni àti pé ńgbà tó ti pè mí yẹn ńgbà tí mo ti mú fi yẹn pé wọ́n máa send ẹnìkan sí mi láti tẹ̀lé mi ńgbà ẹni yẹn kẹ̀dẹ̀ rẹ̀ sáyìn tẹ́mi ti máa ń rí rèé pé okay o tí wọ́n bá fẹ́ tọ́jú mi ó náà ni pé wọ́n á gbé mọ́tò sílẹ̀ mọ́tò tí mo ti lò rí torí pé mo rántí ńgbà tí K1 wá sí K-Dog tó wá K1 tó wá sí kí lorúkọ ẹ̀ South Africa ńgbà yẹn àjọwọ́ plane kan ni o kò sọ pé òun fẹ́ lọ ṣọ́ mi òun fẹ́ lọ bá tiwa jẹ́ nílé K1 gbogbo tó ṣe láyé àjàjà tó ṣe ń bàbá ọmọ mi ọmọ ẹ ọkùnrin kó tó gbogbo ọmọ ẹ ọkùnrin tó bá ti jẹ́ dáadáa o tó bá ti jẹ́ ọmọ pa o àwọn ọmọ yẹn wọ́n máa gbà bọ́ tí gbogbo tó ṣe fún pátápátá ló máa gbà wọ́n lè má lè gbà mọ́ ṣùgbọ́n gbogbo ọmọ ẹ máa gbà láyé bẹ́ẹ̀ ni mo sọ. so ìgbà tí bọ̀bọ̀ yẹn mo ti rí pé tó ṣe pè mí suddenly tó dẹ̀ tó ẹ̀ṣẹ̀ tó bá ti ń bọ̀ á ní kí n bọ́lẹ̀ mọ́tò yẹn òun ṣe ìrá ni ó wá jẹ́ 6 lára àwọn mọ́tò tó ti gbà sọnù lọ́wọ́ mi ní South Africa lára àwọn mọ́tò tí bá yà ti lò rí wọ́n máa flash ẹ̀ níwájú mi wọ́n rò bóyá ó máa dùn mí ìgbà míì ó lè kọ́kọ́ dùn mí ní beginning tí ó understand me K1 jealous bí iṣẹ́ mọ̀ pé K1 máa ń jealous ní tí ò bá lè rí gbà lọ́wọ́ èèyàn ó máa make sure pé ó bàjẹ́ ni àkàìmọ̀ yá ayé àwọn èèyàn tí K1 ti bàjẹ́ wàláì kìí ṣe rọ́ kò ṣe rọ́ ní tí mo sọ yìí ké ẹ̀yin èèyàn àti ẹ̀yin politician ẹ̀yin tí wọ́n bá lè fìbọn pa wọ́n máa tì yín jábọ́ wọ́n máa ń tìyàn jábọ́ bẹ́ẹ̀ ni mi ò mọ àwọn tó ń lo gbogbo iṣẹ́ yẹn but in tó ti ṣẹlẹ̀ tó ti ní kó ṣe fún mi rí ni so bàbá yẹn ṣáà dé níjọ́ náà mo ti wá notice pé
ṣé mo pé n tó fẹ́ máa ṣẹ́wó tó ló fẹ́ máa ṣẹ́wó fún mi but bó ṣe ń wá sọ́dọ̀ mi tó yẹ pé tó bá ti dé báyìí ẹjọ́ àwọn lára olórin ó lè gbẹ́jọ́ Pàṣọ sílẹ̀ lẹ́nìí kó gbẹ́jọ́ kinní kan kó ní Pàṣọ kinní kan ìgbádákòdò ó ṣe àwọn máa gbẹ́jọ́ gbogbo wọn sílẹ̀ you know kí dẹ̀ jẹ́ pé ó ń gbé sílẹ̀ láti sọ pé ó fẹ́ support me you will be praising them like that you know tó bá dẹ̀ ń bọ̀ ó máa sọ̀rọ̀ gbogbo mọ́tò tí mo ti nílẹ̀ bá dẹ̀ ti ń sọ̀rọ̀ yẹn báyìí màá kàn wò báyìí ó ti yé mi nǹkan tó fẹ́ ṣe ó ṣáà wà níjọ́ náà ó ṣáà gòkè wá straight mo ti sọ fáwọn tó ń bá mi kẹ́rù pé ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì wọlé o tí mi ò bá mọ̀ rí o mo kàn rí pé mo wà nínú ilé ni mo ń supervise nǹkan tó ń já sílẹ̀ nínú ilé yẹn mo kàn rí pé máa yẹn kàn wọlé mo kàn rí pé àwọn méjì wọlé ni pẹ̀lú bọ̀bọ́ yẹn dẹ̀ ga gan very hefty man ṣé wọ́n rí èmi àtọmọ mi nìkan ló jẹ́ obìnrin láàrin wọn nísìn bọ̀bọ́ tó tún wọlé yẹn very hefty man tí ò bá jẹ́ pé bóyá Canada gan ní security ni ọlọ́run ilé wọ́n lè ní kó strangle èèyàn dead to dead wàláì kì í ṣe rọ́ but inú ilé wa yẹn ó ní security ju bí tí mo ti kúrò lọ even bí tí mo ti kúrò yẹn gbogbo ilé majority ilé ló máa ní surveillance ló máa ní àwọn camera hidden camera àti camera tẹ máa rí gangan so wow thank you. bó ṣe wọlé owó tó fún mi ní ọjọ́ náà lọ́hùn ó wá fún mi ní owó lójú àwọn people yẹn ó fẹ́ kí àwọn people yẹn tún gba owó yẹn lọ́wọ́ mi kán tún gba owó yẹn kó tún jí owó yẹn lọ́wọ́ mi do you understand wa kéwọ̀n ló bẹ̀ ìgbà tí bọ́bọ́ yẹn wá lọ mo wá bọ́ta bí pé mo escort ẹ̀ jáde ṣó ti yẹ yín mẹ́yẹn àwọn awájọ wọlé padà wọn tó ní wọn tí kẹrù tán awájọ wọlé padà èmi àtàwọn tó kẹrù yẹn so èmi wà lẹ́yìn àwọn pípù yẹn wà níwájú ara ò tí ì fún mi pé wọ́n ti sọ kó tó tẹ̀lé àwọn pípù yẹn gòkè ó ti sọ nǹkan wọ́n ti bóyá ó ti tip àwọn pípù yẹn ó dẹ̀ ti sọ fún wọn ìkà tó máa ṣe fún mi so mo wà nínú elevator normally àwọn ló wà níwájú àtò báyìí ni kò sẹ́ni tó wà níwájú kò sẹ́ni tó wà lẹ́yìn but òun èmi dúró báyìí àwọn dúró báyìí àwọn méjì kan náà ìkan dúró báyìí ìkan dúró báyìí àwa mẹ́rin ni so mo wá sọ pé bó ṣe fẹ́ bọ̀tà wọn ní káwọn ṣáájú kó bọ̀tà wọn wá ní kí wọ́n ní mama go first bí mo ṣe fẹ́ bọ̀tà báyìí ṣẹ́rí roller skate wọ́n máa fi ń gbé àwọn ẹrù wọ̀nyẹn wọ́n kàn ti sí mi lẹ́sẹ̀ ni nísìnyí mo máa ń wọ ẹsẹ̀ ńlẹ̀ ní mi ìgbésẹ̀ mi sókè mọ́ ṣó ti yé yín torí gbogbo nǹkan ló ní advantage gbogbo nǹkan ló ní disadvantage bó ṣe bí mo ṣe gbẹ́sẹ̀ mi pé kí n jáde báyìí wọ́n kàn gbére kíní yẹn sí mi lẹ́sẹ̀ ni wọ́n kàn tì mí ni wọ́n wá ṣe bíi pé mistake ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo gbé oúnjẹ kan dání oúnjẹ yẹn torí oúnjẹ tí a ní tó ti wà cook mi ìgbélẹ̀ torí wọ́n sì ń kó ẹrù nínú ilé mo gbé báàgì mi báàgì tó wó yẹn wà tó wó mi wà mo dẹ̀ gbé cash tí wọ́n fún mi yẹn báàgì tó wà àti owó tó gbé wá fún mi jọ ẹ̀ was $10,000 ṣó ti yẹ mẹ́rin báàgì yẹn pẹ̀lú oúnjẹ tí wọ́n ti sè yẹn òun ni mo handle gbogbo dání ṣé ẹni bó ṣe ti kí yẹn sí mi lẹ́sẹ̀ báyìí mo ní láti fi oúnjẹ yẹn sílẹ̀ pot ọbẹ̀ yẹn mo filẹ̀ tí gbogbo ọbẹ̀ dànù for the first day tí mo kó wọnú ilé yẹn kí n má bàa if not máa fi orí ṣá ibì kan níbi reception tó jẹ́ pé ibẹ̀ yẹn sharp gan máa fi orí ṣá ibẹ̀ I have to drop this oúnjẹ tó wà the pot tó wà lọ́wọ́ mi ìfi jẹ́ mo pé apá báyìí mo gbé báàgì yẹn sí I have to drop that and then láti rescue ara mi ni mo fi ọwọ́ if not kì í ṣe nǹkan tá à ń sọ la máa sọ wà láì torí bẹ́ẹ̀ tí àwọn èèyàn bá wá sínú ilé mi ń sìn mí sọ pé mo clever o tí bá ní ẹ ṣíwájú ẹ ní ṣó wọ́n ní inú ilé mi ni màá ní ẹ má wọrí inú ilé mi ni ẹ má wọrí ṣèbọ́kùnrin lẹ́yìn obìnrin lèmi ẹ ní ṣó kò sí problem àbí tí bá pẹ́ mo rí pé obìnrin ni tí agbára ò lè ká mi bẹ́yẹn tí wọ́n sọ pé okay my baby you stay in the front I will stay at the back ṣó ti eyín tó bá jẹ́ obìnrin ló wá sínú ilé anybody tó bá ti wọnú ilé wa wọ́n á ti rí mi bí mo ṣe máa ń sọ pé ẹ wọlé ẹ nìṣó ṣé mo pé normally tó téèyàn bá kẹ́ nínú ilé when somebody visited your house you have to lead that person to your wherever but my own case màá ti sọ fún wọn tó bá jẹ́ pé iwájú mẹ́rin là ń lọ máa ní we are going this way ẹnì ṣó màmá tẹ̀lé wọn lẹ́yìn
because tó bá tẹ̀lé èèyàn tó bá kàn rò pé o ti réèyàn kan tó tẹ̀lé ẹ lẹ́yìn ó pè pé o fẹ́ fún lówó o fẹ́ kó ṣiṣẹ́ nulẹ̀ ẹni wọ́n lè ti ran kó strangle ẹ wọ́n ń ṣe àjàjà ní àwọn àdúgbò tí a wà yìí ní àdúgbò ìkọ́ Èkó yìí kò sí nǹkan tí wọ́n ń ṣe ń sìn kì í ṣe rọ́ o ọmọ kan Tolú mú ọmọ yẹn jáde mọ́ ọmọ tí mo ní kó mú jáde lẹ́ẹ̀kan yẹn tí mo fi ṣe example fún ọmọ tó sọ pé òun ní ọ̀rẹ́ kan tó ọ̀rẹ́ ẹ̀yẹn lè bí lọ́mọ ọ̀rẹ́ ẹ̀yẹn 28 years right abọ́mọ̀ òun ṣé 16 kan ló pera 15 so ìyẹn lè bí lọ́mọ ṣé mo ṣá yeah tó ní ọ̀rẹ́ mo fẹ́ fi wọ̀nyí wọ́n kàn tí ẹ ṣubú ni ìgbà tí àwọn yẹn fail ní ọjọ́ náà tí wọ́n ní kó wá ṣe mí léṣe tí wọ́n fail torí ẹ̀ mò ń sọ fún ẹ gbogbo bó ṣe ń tìyàn ṣubú yẹn wọ́n ń bẹ àwọn èèyàn ní kó ṣe o kò ń ṣe pé rọ o remember this boy this small boy ṣe rántí ọmọ kékeré yìí ọmọ 14 years tó ti màmá tó adopt ẹ̀ tó ti jábọ́ látòrí dẹ́kì tí màmá yẹn kú instantly àdúgbò yìí níbi ọ̀nà Ìjẹ̀gún ibẹ̀ ni ọmọ yẹn wà àdúgbò yìí òun ni ọmọ yẹn wà ìgbà tí bọ̀bọ̀ yẹn èyí tó jẹ́ Zimbabwe nínú wọn yẹn òun gbogbo ló wá kára mu àwọn other people yẹn they are all blacks but àwọn méjì kan wà nínú wọn they are Haiti ni wọn sherry tó wá láti Southern Africa ọmọ because Zimbabwe nìkan èkejì tó lóun ní company kankan jẹ́ ọmọ Igbo ọmọ Nàìjíríà mi ì dẹ̀ mọ̀ àti person tẹ́lẹ̀ ọmọ Lebanon tí ó bá mi wálé yẹn òun ló lóun mọ̀ rí tí ó ti yé yín pa èsì yẹn kó má kọ́ máa tọ́nà mọ́ lẹ́nu wọ́n ti múná lọ náà ó dẹ̀ ní kí n pa náà ìgbà tí bàbá yẹn sọ pé tó wá rí pé òun miss target yẹn òun ni mo wá sọ pé ṣé mo pé bọ́n ṣe bá mi kẹ́rù wọlé ó yẹ kó bá mi fix gbogbo nǹkan kó that's our agreement tó bá ti bẹ́ẹ̀ lose àwọn ló máa lose gbogbo nǹkan yẹn bọ́n ṣe máa ń ṣe ní Canada àwọn náà ló máa fix àwọn kinní yẹn ìgbà tó wá yá tó stage kan tó bá ti gbaṣẹ́ yẹn wọn ò ní parí iṣẹ́ wọn wọ́n wá dá sírọ̀ fún abẹ́rẹ́ sí fún mi trouble ẹ mọ̀ ìgbà tó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé wá lóun ò ní assembly gbogbo ìtókù mọ́ mo ṣàní òkè ẹ ṣe bẹ́ẹ̀dì kan ṣẹ́rí bẹ́ẹ̀dì tó ṣe yẹn wọ́n fi bẹ́ẹ̀dì yẹn ẹsẹ̀ tó yẹ kó wà lẹ́sẹ̀ bẹ́ẹ̀dì yẹn should be around 8 or so or 6 no 8 4 like this 1 1 4 and the middle two we have 4 or 5 ẹsẹ̀ ṣáà máa ń pọ̀ lábẹ́ kíní yẹn torí base tí wọ́n máa fi sábẹ́ ṣẹ́rí gbogbo ẹsẹ̀ tó yẹ kó wà ń bẹ̀ yẹn èyí tó wà létí bẹ́ẹ̀dì ẹsẹ̀ tó yẹ kó wà lára bẹ́ẹ̀dì kò fi ìzẹ̀ ó kàn fi síbẹ̀ èyí tó wà lábẹ́ bẹ́ẹ̀dì kò fi ìzẹ̀ ó kàn fi síbẹ̀ ó tún wá padà gbé another roller skate yẹn tí wọ́n máa fi ń kẹ́rù yẹn wọ́n mọ̀ọ́mọ̀ fọ́ fìtì kan kẹ́mọ̀ pé wọ́n sanwó ẹ̀ fún wọn because that thing also àwọn tó bá ń kẹ́rù wọ́n máa ń fowó rent àbí kán máa ra kó jẹ́ pé tí wọ́n bá tún fẹ́ lò wọ́n máa lọ ra tí wọ́n bá ní owó ni wọ́n waste ẹyọ kan because of their mission kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n sanwó fún wọn they pay them to destroy lives ó wá gbé wọ́n wá kẹ́ ẹsẹ̀ bẹ́ẹ̀dì wọ̀nyẹn wọ́n kẹ́ síbẹ̀ wọn ò screw wọ́n wá gbé rascal yẹn sí abẹ́ bẹ́ẹ̀dì yẹn so that tí èmi bá sùn tá a bá bọ́ sí orí ẹ̀ tá a bá sùn sí tá a bá gun orí bẹ́ẹ̀dì yẹn á wó lulẹ̀ tó bá dẹ̀ ti wó lulẹ̀ á wá mú gbogbo á wá kíní yẹn á tún gbé wa sáré lọ sí ibi mirror ẹni tó bá dẹ̀ mọ inú yàrá mi ní Quebec yẹn á mọ̀ pé mo ní glass mo like glass ní mirror mi tó bàbá ẹ̀ so á wá gbé wa lọ́bẹ̀ so tí kíní yẹn bá ti wá ṣubú á fọ́lù wá gé wa gbogbo ara
so in tó ń fẹ́ kó ìṣe yẹn náà tí ò bá kú náà wá sí lápá wá ṣàṣe. Do you understand? Wọ́n ń pa èèyàn sọnù kí ló dé ṣé torí ayé yìí náà ilé ayé yìí náà torí àwọn kan tó bá ti sọ pé ẹnìkan ṣe olóòní dáríjì ó bá ṣe kinní kan tán ilé ayé yìí kinní kan àwọn gangan tó ń wàásù fún yẹn tó ní káwọn èèyàn máa play kinní yẹn they don't forgive anybody o at that moment bóyá tí nǹkan bá kàn lè tán rò pé okay o tí àwọn ò bá slow down at this junction àwọn lè ṣe mistake tó máa cause wọn ní tó máa affect ayé àwọn negatively they will now step down a little bit tó bá máa padà wá double attack náà máa wé wá so ọ̀tá tí ó bá wà tí ò àwọn ọ̀tá kan wà wọn kì í ronúkúwàdà no retreat no surrender ni wọ́n. Good evening. tó o bá jẹ́ kó ṣèkà fún ẹ wọ́n ń sanwó fáwọn èèyàn láti ṣe ọmọ yìí tí mo show fídíò ẹ̀ fún yín sìn ọ̀nà abáranjẹ ni kíni ẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo ibi tí àwáyé àlímọ̀ṣọ́ ni ibi tí ọ̀rọ̀ yẹn incident yẹn náà ti ṣẹlẹ̀ àlímọ̀ṣọ́ ni ọmọ yẹn sọ wípé area brother òun kan senior òun kan bí ọ̀rẹ́ òun kan báyìí senior ẹ̀ ni òun ló sọ fún pé do you know that woman is actually not your mother you are wọ́n ní wọ́n gbé ẹ wọ́n di ìyá tó bí ẹ sọ ẹnu àbúgbé ẹ lọ sí motherless home ẹnìkan wá lọ síbẹ̀ wá lọ adopt ẹ ó wá ń tọ́jú ẹ láti ìgbà tó ti wà ní a year old títí ó fi pé 14 years ó ń lọ sí school ó jẹun ó ń gbé nínú ilé tó dáa o ó wá ṣe tán ẹnìkan wá pè ẹ́ torí wọ́n rán sí torí obìnrin tí ọmọ yẹn ti jábọ̀ yẹn she's not ordinary person she's well-to-do person too she have her own house she's a business person and also ó tún ló ṣe kíní kan ní Lagos State like ó jẹ ó ní post kan ó ní few days for her mother to become kíní kan Lagos State that's when they send this senior oshi to go and coach this little boy to brainwash him and to tell him things tí ò ní like pé ṣé o mọ̀ pé actually she's not your biological mother so that she will not be kò ní wà okay mọ́ wọ́n dẹ̀ máa tọ́jú ẹ pé ṣé o mọ̀ pé àwa this is my real mother this is my real father but you know you don't have you are just an orphan and this mother that actually also adopt you she's messing up in this area. She's messing up in this area o. Ó ní bó ṣe sọ fún nìyẹn when you look at that boy ó ní senior òun yẹn sọ pé you see this your mother anytime you're not around like this she's just messing up. Kí ló messing up? Kò sí there's nothing you can do to please them. Do you understand? There's nothing you can do to please the wicked people. Ọmọ yẹn later tún wá sọ tún wá regret ipe and my mommy used to give in that area my mommy used to allow them to fetch water my mommy used to do this my mommy used to do that go and listen to it but ọmọ tí bí kékeré tó ju òun náà lọ kì í ṣe kékeré as such tí bí this boy was 14 and ẹni tó ń kò ṣe yẹn is about 19 or 20 something so the 20 something yẹn some people already coaching that 20 something the 20 something is the one that collected money it's a contract òun ló máa gbà tó máa rán sí pé ìwọ ni so one boy lẹ́ni ló jẹ́ kí n rántí story yẹn I want to give tí ṣàǹtí bá ti fẹ́ fún ọmọdé ìlówó and send it to my friend account mo wá ní Tolu sorry ṣé o mọ̀ pé ọmọ tó send owó sí lẹ́ẹ̀kan yẹn ṣé o mọ̀ pé ó sọ pé òun gangan lòun open àbólóhùn lòun open àkáǹtì yẹn níjọ́ yẹn wípé but ọwọ́ ọ̀rẹ́ yẹn ló wà. ó lo friend ó lóun lòun okay ó lo friend NIA ọ̀rẹ́ ó lóun lòun open àkáǹtì yẹn so ìgbà tí mo fẹ́ fún lówó reason tí mo fi ń sọ̀rọ̀ ẹni pé ìgbà tí mo fẹ́ fọmọ yẹn lówó mo ní kó torí ọmọ yẹn sì kéré kì í ṣe pé kéré àsọ mo ní kó mú account number yẹ wá ó ní kò sí mo ní yẹ ò l'account number ó ní kò ìwọ náà ó ti lè ṣí NIN ó lóun ò lè tí ì ṣe mo ní òkè ibo ló wá fẹ́ gbowó sínsìn báyìí mo bá fẹ́ transfer ó wá lákàntì ọ̀rẹ́ òun
bá bèrè lẹ́nìí mo ti transfer owó sí lẹ́ẹ̀mejì sí àkáǹtì mẹ́ta nsìn mo ní what is that your friend's name, how old is that your friend, because mo wà inquisitive tí mọ́mí ẹ̀ ò lákàǹtì òun náà ò dẹ̀ ní tó jẹ́ pé àkáǹtì ọ̀rẹ́ ẹ̀ ló fi gba owó. Ó wá sọ fún mi pé ọ̀rẹ́ òun yẹn 29 kan ló pé no 28 20 ó ní ọ̀rẹ́ òun yẹn 28 years. Ọmọ tí mò ń sọ yìí ó ṣe fẹ́ lọ pé 18. Mo wá ní how can you be a friend of your friend is 18, I mean is 28 and you are under 18. Mo wá bẹ̀rẹ̀ mo ní where is your friend working? Only my friend is working in Tinker or Wolf Apapa. Mo ní have you been to the place? Ṣó ti gbé ẹ lọ sí ibi tí ó ti ń ṣiṣẹ́ yẹn? Ó ló sọ pé òun ò lè lọ bẹ̀ pé òun sì kéré. Mo ló kéré. Ó kéré tó ti ń ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe jámàjàmà tó máa ń lọ ṣá. Mo dẹ̀ rí pé kò ń ṣe bó kéré. Wọ́n tó sọ pé òun lòun ò lè gbédè mọ́ ní. Ṣé tí ìwọ bá rí tó bá transfer owó sí àkáǹtì ọ̀rẹ́ yẹn? Ṣé ọ̀rẹ́ náà ń transfer owó síbẹ̀? Ó ní yes, ọ̀rẹ́ òun náà ń lọ bẹ̀. Mo ní báwo ló ṣe máa gbà ṣó máa lọ gbà fún un? Ó ní náà ó ló máa fún un lákáǹtì. Ó ló máa sọ fún un pé ó ló máa operate àkáǹtì àti fóònù ẹ̀ gbà mí tó ń bá fẹ́ yọ owó. Ṣówó ìwọ nìkan owó tí ẹnìkan ló ń san síbẹ̀ ó kàn máa fún ẹ pé ó kì í yọ owó tiẹ̀. Ó ní no, ó nígbà míì tó ó ní ẹ̀kan ló máa ń lọ bí iṣẹ́. Ó lè jẹ́ ẹ̀kan lọ́sẹ̀. Ẹ̀kan lọ́sẹ̀ tó bá dẹ̀ ti lọ bí iṣẹ́ yẹn more than 100,000 ló máa mú wá. Mo ní lọ́jọ́ kan ó ní yẹn. Mo wá ní iṣẹ́ kíni? Ó ló sọ pé wọ́n máa ń bá wọn offload, wọ́n máa ń bá wọn já ẹrù ní airport. Any day tó bá ti lọ báyìí above 100 ni ó máa wá. Mo ní báwo ló ṣe? Mo ní ṣebí òun náà máa ń gba fóònù yẹn òun dẹ̀ máa ń rí torí náà ló máa ń transfer sí ní máa ní kan transfer sí yẹn. Ibo other person náà máa ń transfer owó fóònù síbẹ̀ pé so tóun bá fẹ́ lọ transfer up to òun ló máa gbà pò máa ń rè. Mo kò wá rántí torí èmi àti ọmọ yẹn mi lè ní torí ní tèmi kọ́kọ́ ń sọ ni pé I was telling him that you got to finish your secondary school. Ó lóun ti drop out so mo sì ń wá bí mo ṣe fẹ́ connect but mi lè gbọ́rù ẹrù tèmi sórí àmì sílẹ̀ kí n gbé tẹni ẹlẹ́ni for now because oore gan tó bá ṣeré àwọn tó ṣoore fún these days àwọn kankan ló máa jókòó náà máa fẹ́ bà tiẹ̀ jẹ́. So mo ṣáà béèrè tí má ti rọ́mọ kéékèèké bẹ́ẹ̀ yẹn láti bá sọ̀rọ̀ láti lè jẹ́ kí ó lè choose pathway fúnra ẹ̀ for future purpose. Mo dẹ̀ sọ fún pé you need to finish at least for your secondary school is very important and secondly mo ṣáà sọ fún bó ṣe lè padà. Ó ní private school lòun ti drop yẹn pé so bàbá òun àti ìyá òun yẹn bọ́n ṣe lè sanwó private school. Mo ní you can go to public school. Bó ṣe ń wo mi promise anything because kò kàn gbúdọ̀ rí anybody ọmọ mi wá kàn rí gan wàá rò pé màmá fojú ọmọdé wò ní tó wà lórí ẹ̀ ó ti jórí ti bàbá ńlá ẹ̀ lọ experience àti nǹkan tó lè ṣe ní evil. Àgbàlagbà míì báyìí tán ti ń rìn lọ́jọ́ tán ti pẹ́ wọn tán kó àgbàlagbà mẹ́wàá míì papọ̀ kò lè ṣe evil míì tí ọmọ kékeré mi máa ṣe. So I don't promise anything but I'm just mo wà curious mo dẹ̀ fẹ́ mọ̀ exactly ṣe to understand. So pé mo fẹ́ kó lọ sí school padà mo dẹ̀ sọ fún pé bó bá dẹ̀ kúrò ní school ọjọ́ Friday tó bá dé anytime tó bá dé láti school ó sì lè lọ wá nǹkan tó máa ṣe kílẹ̀ tó ṣú tó bá jẹ́ pé ó fẹ́ ṣeré bódà ìpò máa tó máa kọ́ṣẹ́ Saturday náà Sunday pé gbogbo time ìṣàkóṣà make sure pé ó lo time because of future purpose. Mo wá sọ fún pé nísìnyí bí wọ́n ṣe wá ń là kí ẹ pé kí ló dé tẹ́ni tó ń rí owó 100,000 yẹn ó ló sọ pé iṣẹ́ tóun ń ṣe pé òun ò tí ní lè ṣerú ẹ̀. Ọkàn mi wá ń lò pé mo wá bá ọmọ yẹn sọ̀rọ̀ mo wá ní pé ọkàn mi kàn sọ fún mi ní pé kí n bá ọmọdé yìí sọ̀rọ̀ mo kàn lọ sí orí mídíà ni pé àdúgbò bí tó lóun gbé yẹn nǹkan kan ṣẹlẹ̀ nígbà kan náà somebody kàn yan ara ẹ̀ láti jẹ́ ẹ̀gbọ́n fún ọmọ kan tó ti fẹ́ tọ́lọ́run ti sọ pé tọ́lọ́run fẹ́ help láyé láti jẹ́ ọmọ gidi but tó wá lọ listen sí one ẹ̀gbọ́n àdúgbò idiot wèrè kan
Tony yẹn jẹ́ Ṣẹ́gun Tony yẹn ló pè òun ló wá ń bẹ̀rẹ̀ sí ń kọ̀rọ̀ sétí òun bó ṣe ń kọ̀rọ̀ sétí ẹ̀yẹn ó fẹ́ try láti train ẹ̀ kó lè useful fún àwọn bad people kó má bàa useful fún woman tó ti lọ gbà nígbà tó nídìí ẹ̀ gangan ìgbà tí wọ́n ọmọ yẹn nídìí help gangan woman tó lọ gbà ní motherless home láti train ẹ̀ ìgbà tó wá di 14 tó wá rí pé ọmọdé tó wá ṣe ń wọ̀ ibi torí ẹni ọmọkùnrin tó bá bí sígbòrò ayé ń sìn ẹlòmíì ló máa ti fojú torí ẹ̀ tó bá ti bí ọmọkùnrin fojú sí o kó o dẹ̀ mọ àwọn èèyàn tó bá máa bá sọ̀rọ̀ ó ti yé tọ́mọ ò bá lọ́rẹ̀ẹ́ ó dájú pé kó lọ gbé ẹni tó máa padà báyé ẹ̀ jẹ́ ní future o torí kò sígbà tá a bá daṣọ ńgbà míì tí à ní nílẹ̀ fífọ́ ṣó ti yé ìgbà tọ́mọ yẹn ti pé 14 years wọ́n ti rí pé yes ìgbà yẹn gbogbo ni màmá yẹn yẹ kó máa jèrè ẹ̀ ó ti tójú bọ́ǹsì láti pé kì í ṣojú bọ́ kó ràn níṣẹ́ kó help ẹ̀ nínú ilé bó business ọba jọ ń ṣe wọ́n tí ó ti gbọ́n ó lè tajà tó bá dé láti school how are useful ìgbà yẹn gangan ni àwọn agbọmọtọ́ tí wọ́n máa ń fẹ́ sọmọ ọlọ́mọ dìdàkudà àwọn kẹrẹrẹ ó lè bọ́mọ wọn ṣeré wọ́n máa ń mọ́nítọ̀ wọn káàkiri báyìí ni you cannot do anything with their own children. They don't even allow you to come close to their children. But this àwọn eléyìí wọ́n máa bẹ àwọn ọmọ ọlọ́mọ yẹn nígbà tó bá yẹ kó kọ́mọ ìyá tó bí ọmọ yẹn kó jèrè ìgbà iná ń fẹ́ ajá ké bọ́mọ yẹn ṣe sọ mo wá lọ mú fídíò ọmọ yìí mo wá ṣàlàyé fún mo wá fi wọ́n mo wá play ẹ̀ fún pé kó listen o what to happen in that your area bó ṣe sọ pé òun ní ọ̀rẹ́ tóun send owó sí yẹn ní tó kàn mí kàn strike nìyẹn. Don't let anybody, don't let anybody destroy your future. Don't let anybody. Because when she tiri ọmọ yẹn, ó ti jẹ́ kíní kan sìn. Bẹ́ẹ̀ ni, torí àwọn ọmọ míì tí wọ́n máa ń fẹ́ tó ń lọ join gang, tí wọ́n bá ìbẹ̀rẹ̀ sí ń lò láti sọ pé ẹ̀tẹ̀ ò lé wa lọ sóko olè, ẹ̀tẹ̀ lé wa lọ bì kan. Some of them may not even want. But wọ́n ti kọ́kọ́ máa rè wọ́n mọ́ra. Wọ́n ti máa kọ́kọ́ fi nǹkan kan flash wọn. Bíi pé a máa wí pé ńgbà tó rí àkáǹtì yẹn sì tó rí owó lákáǹtì ọ̀rẹ́ ẹ̀ tó pọ̀ tí ìyá tiẹ̀ ò dẹ̀ ní ìyá ò ní kódà ìyá ẹ̀ lè má rí 100,000 rí torí nǹkan pẹ́pẹ́pẹ́ ní ìyá ẹ̀ ń tà owó tó fẹ́ fi sanwó school tí ò fi lè lọ wọ 16,000 ni ò rí nígbà yẹn láti san. So somebody now tó jẹ́ bíi 28 ó wá mú lọ́rẹ̀ẹ́ kò dẹ̀ ń pè lórúkọ ọ̀rẹ́ ni wọ́n máa jọ ń pera wọn. Ọpọlọ mi wá wípé ṣé kìí ṣe pé ó fẹ́ fi system train ọmọdé tó bá di time kan kún ajá kẹ. A lot of them you be thinking that they actually mean good. They may not mean good. It's not all oore ńgbà míì ló máa mean good. Kì í ṣe oore gbogbo wẹ̀ tó máa sọ pé wọ́n fẹ́ introduce èèyàn sí ńgbà míì ló jẹ́ pé it's for good. Do you understand? So ojú tí mo kàn ń sọ náà ni pé má jọ ń tiẹ̀ ṣubú o. Má jẹ́ kó ń ṣe kí ni má jọ ń tiẹ̀ ṣubú o. Bí n bá dé bí báyìí nígbà yẹn nígbà tí Ṣọlá wá bíbá yẹn nígbà yẹn ló bá pariwo kí ló dé tẹ́ kó kámẹ́rà sí gbogbo lé kámẹ́rà wà everywhere sitting room yìí 3 kámẹ́rà ló wà níbí ìkan báyìí ìkan nú kitchen ìkan bíbá ìkan níbí ṣó jẹ́ 4 ìkan nú yàrá bébì mi ṣó jẹ́ 5 ìkan lẹ́nu ọ̀nà yàrá mi ó jẹ́ 6 ìkan níbẹ̀ yẹn ó jẹ́ 7 gbogbo kámẹ́rà tó wà ń bẹ ibà 16 méjì wà lẹ́nu ọ̀nà ìta níta gbangba ní gate gangan báyìí kan wà bẹ́ẹ̀ gan ṣó jẹ́ 9 ṣó jẹ́ 9 àbí 10 ìkan tún wà ní ìkan wà báyìí ìkan wà báyìí ṣó jẹ́ 12 ìkan wà báyìí ìkan wà báyìí ó jẹ́ 14 ìkan wà báyìí ìkan wà báyìí lẹ́yìn ìkan báyìí ìkan báyìí ó jẹ́ 16 kámẹ́rà ló wà nínú ilé 16 kámẹ́rà bó kọ́kọ́ fẹ́ ní kọ́ńfà mi fi kámẹ́rà sí inú bedroom mi wà wípà èmi sọ pé tí n bá wẹ̀ tí n bá kó inú bedroom mi kì í wọ tó wẹ̀ mo kàn máa bọ́ ta láti inú bedroom pé a máa show ọlọ́run má jẹ́ ká rí aburú ṣó ti yé bẹ́ẹ̀ that's why tí mo fi ní òfìsì bọ́ tí yàrá mú mi mo fi sí báyìí ibẹ̀ ni mo ní àwọn kan wá ń gbà yẹn tán sọ pé àwọn in-law àwọn family tí mother in-law mi ránṣẹ́ wá ń gbà yẹn tán láwọn àfáà kan látẹ̀pẹ́ àwọn ìmáàmù kan báyìí látẹ̀pẹ́ gbà yẹn tí wọ́n mọ̀ pé kámẹ́rà wà nílé mi tí wọ́n náà fẹ́ ṣe tán ní kó wá bẹ̀mí àṣẹ wọ́n ní kó wá ṣèkà fún mi ni wọ́n tún náà fẹ́ ṣàlùwà
wọ́n náà gbàdúrà mọ́jú nígbà tí mo wò báyìí nínú kámẹ́rà wọ́n ṣe jẹun tán báyìí tán gbọ́ wọ́n sùn lọ ni anyway tí mo kàn sọ náà ni pé I have camera I monitor everything. Do you understand? But despite that, be very, very careful. Oh, no. Me, kati bankoni. Ìkan wà níwájú bí báyìí. Bankoni, níta, ìkan wà lókè ẹ̀. Mo tò camera mi. Nígbà yẹn, tí ewúrẹ́ bá kọjá ní àdúgbò yìí, tó bá yọ ní junction yìí, mo ti rí nínú yàrá mi. Tí ó bá jẹ́ junction sàlẹ̀ ló ti yọ, mo ti rí kò sí tó kọjá ní street tí mi ní rí. And I'm still going to do that. Ṣótiyé? I am still going to do that. Mo ní camera nínú lẹ́sìn what kò pọ̀ tó ti gbà yẹn. You understand? Eléyìí ṣe mọ̀ pé ìyẹn kì í ṣe orí fóònù mi nìkan ló wà. Mo tún ṣe inú television bá máa rí decoder ẹ̀ wà ńbẹ̀ yẹn. So 247 mi ò ń wo TV yẹn. Ó máa ń monitor ni mo fi ṣe. Monitor. Even ìgbà tí mo wà ní Quebec náà, mo ní about 5 or 6 camera, no 4. Ni mo ní 4 camera ni mo ní nílé tí mo ti kúrò nígbà yẹn lọ síbi tí mo wà yẹn. Ètí mo sọ fún yín ni pé àwọn èèyàn ń ṣe ìkà, wọ́n dẹ̀ ń sanwó fún yàn, wọ́n ní kó lọ tìyàn ṣubú. Ṣé wá rí tó bá wà nínú àwọn tó máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Tó wà nínú àwọn tó máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ordinarily, ẹni tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣèyàn lásán o. Ẹni yẹn gan kò is not a good person. Is not that person kò normal. But either wo normal kò normal. Àwọn èèyàn wà dáadáa tí wọ́n normal nínú ayé. Tó pé bí wọ́n ṣe normal yẹn, wọ́n ti fi ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. So la ojú ẹ o, ọdún lọ sí òpin. Àkàìmọye ẹni tó ń plan fún báyìí. Tẹ́gbẹ́ mo máa sọ pé wọn ò fìbọn pa, wọ́n kàn lè sọ pé ó ṣubú ni. Ẹlòmíì wọ́n lè sọ pé ó ṣubú ni, wọ́n ti ṣubú ni. Ìgbà tí ò ní wárápá, báwo lẹ́yìn yẹn ṣe máa dó sí báńkónì kì í ṣe pé ó ń bọ̀ láti òkè ẹsẹ̀ wá sílẹ̀. Tó bá sílẹ̀ gan ibìkan ló máa ṣubú sí, ẹ ti understand? Wọ́n kàn, so open your eyes. Again, let me tell you this. Good evening, everybody. The only way, the white people said, the only way to defend yourself is to attack. Are you with me? I'm not saying you go and attack people. You see, bad people, wicked people, when they want to cover their hearts, they are sin. The bad things they are doing to people, you know what they do? They attack. They send people to be attacking you, to be attacking you, to be attacking you. And you know what? To bring down your wings, to paralyze your power. Do you understand? So a lot of people, they can even lie against you just for you to demoralize you. Do you understand? To weaken your power, to destroy your confidence. They lied against you. What in your shele, one lo shele. So that you don't understand. I think a word is enough for the wise. In your shele, àwọn èèyàn máa ló shele. Just to rope you. And when people are telling things that is not real, and calling things that are real not real, in tó rí, in tí bá sọ tó rí, wọ́n á ní kò rí. Èyí tí ò rí, wọ́n máa ní rí. Is to demoralize you, to paralyze you. Is to make people, for you to lose your confidence, and kò dẹ̀ sad. Kò fi bàgbára, wọ́n máa ń fi irọ́ àti nǹkan láti attack ẹ kọ́kọ́ máa attack unnecessarily. Wọ́n fẹ́ fi bàgbára ẹ jẹ́ ni. People who are threat about you, who believe you are better than them, you can actually, when they allow you to move, or to move, you can move higher than them. You can triumph more than them. You can make it more than them. They will use that lies or whatever wrong accusation for you. So the only ìgbà yẹn mo ti máa ń gbọ́, mo ti gbọ́ English ó ti pẹ́, òyìnbó yìí ni mo ti gbọ́ òyìnbó yìí 30 something years. Òyìnbó tí mo gbọ́ ní 40 something years mi ìgbàgbé.
Only the only way to attack, to defend yourself. The white people said the only way to defend yourself is to attack. So when people are attacking you, like the way they attack me, oh, wow. Different people, I cannot tell it all. When people are coming to in fact, my phone is hacked. And it's not for good. You see, and this is, into ṣẹlẹ̀ yìí gangan, ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ kí n tó kúrò Nigeria, ó tún ṣẹlẹ̀, and they are not doing anything to them. Do you understand? So, fún ìwọ tó jẹ́ pé o ò ṣe nǹkan tán bá lọ ṣe, tí wọ́n dẹ̀ sọ pé o ṣe, tí wọ́n group against you seriously. They were afraid of you, but they are afraid also to bow for you. I mean, to bow before you, to bow for you. And they're also afraid to come close to you. Because ọ̀rọ̀ wọn dàbí pé wọ́n bu ara wọn. Wọ́n ridicule ara wọn. Because they are telling people that you are not even worth them. That you are nothing, you are nobody. But they know definitely that you are somebody. Because if you are not somebody, they cannot be telling people to against you. The person sending people, is afraid of the truth and what I'm saying. They were afraid. So if they should allow the system and the government to investigate them, then I'm a big so for that, the only way to now defend that their bullshit is to attack, to be sending people to attack us, to disturb us, to be thinking, any problem, you know, they will be telling people to frustrate your goodness, your effort will be like, oh my, that people who are useless. They will be talking about spiritual, not my fellowship. They will get to places. Àwọn tó bá mọ̀ tó jẹ́ pé wọ́n yẹ kó mọ̀ lo opportunity wọn yẹn for good things. Ọ̀rọ̀ ẹ̀ náà máa gbé wá máa wò pé téèyàn tó jókòó tó bá ń ṣe bí tó bá gbé ọ̀rọ̀ ọmọdé tó gbé ọ̀rọ̀ obìnrin kan àbẹ́rẹ́ nìkan tó wá dédé sọ, you believe them. But I'm telling you authoritatively, don't believe them. Tó bá rí èèyàn tó bá ju ẹnìkan lọ tó ìṣà ń sọ̀rọ̀ ẹ̀ ní burúkú kan tó ó ju ẹni yẹn lọ o. Ó jùlọ kò dẹ̀ ṣe pé bóyá ẹ mọ́ra yín fọ̀ ó jùlọ o bó tó ṣà ń sọ̀rọ̀ ẹ̀ ní burúkú dẹ̀ ṣe pé bóyá ẹjà kan he's trying to cover up some things, try to do what? Cover up sin. Má jọ tí ẹ ṣubú wọn ń lò ń dín sí dáadáa. Bí mo ṣe wà ní Nàìjíríà tí mi ò gbé mọ́tò wa ìwà máa rí all of them wọ́n máa gbé mọ́tò èmi yà máa gbé mọ́tò àmà flaunt ẹ̀. They are criminals. Ṣé gbogbo àwọn tó bá ti ń ṣe yẹn àwọn tó jẹ́ pé wọ́n ti ń jealous mi nígbà tí mo ń wa mọ́tò tí mo ní mọ́tò tó pọ̀ lọ́wọ́ mi tí mi ò bá ní mọ́tò tó pọ̀ lọ́wọ́ apádà sí burúkú ló bá mi àwọn yẹn ló jealous because wọ́n feel intimidated wọ́n feel jealousy ìṣòro pa ọ̀yà láyà wọn. Bẹ́ẹ̀ ni ní ìgbà tá a bá gbé mọ́tò tó bá wà tá a gbé FJ táwọn ìyàwó wọn tọ́kàn máa sí ohun kan tó ń gbé àwọn mọ́tò skọ̀rọ̀skọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó máa mọ́tò àwọn riketi cars náà pè ní skọ̀rọ̀skọ̀rọ̀ ní South Africa skọ̀rọ̀skọ̀rọ̀ ṣó ti yẹyin ẹyọ sọ̀rọ̀ pa wọ́n wá wẹ̀ pé àdẹ àwọn ìyàwó tiwa ò dẹ̀ gbélé bẹ́ẹ̀ ni ìyàwó wọn ò gbé yàtọ̀ sí bóyá girlfriend kan àbí kán lọ gbé rẹ́ǹdì ká ìyàwó wọn ò gbé so wọ́n wá wẹ̀ pé ká bá tiẹ̀ jẹ́ torí kì í tiẹ̀ ṣe fún tiwa tó bá tiẹ̀ wá jẹ́ fún tiwa gan ò gbúdọ̀ ga to some level such men kò sí nǹkan tó wọn ò lè ṣe bí kú ò ṣẹlẹ̀ gan wọ́n lè form anything to demoralize you, to paralyze you, to break your ego, to destroy you, to bind you, to cage you, to enslave you, to do whatever. That's it. Wọ́n máa bèrè, wọ́n máa ní kí ni wọ́n ṣe? No, they are afraid. But instead of them, kò ń tẹ̀ wá sọ pé òkè o, ajẹ́dòdò gift ní òun ò ní ṣe. Wọ́n wá fẹ́ ba yí ẹ̀jẹ̀ to the level that we were tó bìrì pé wọ́n wá wè pé wọ́n máa sọ kò wá tiwa she's nobody and you are waging war against her. You are that waging war against saying kí n jókòó báyìí kẹ́nìkan dédé máa wage war against kó lè máa pè mí pé I'm nobody. Ìwọ ni nobody. You just want to hype yourself. Ó ní ọjọ́ kan, let me tell you this. One of my aunties auntie mi náà family náà ṣì ni wá.
ọmọ ẹ̀gbọ́n mọ́mì mi yẹn ọmọ ìkan wá sọ fún mi níjọ́ yẹn pé ó wá ń sọ̀rọ̀ ìyàwó Wàsíù pé ìyàwó Wàsíù yẹn ó máa lọ ń ṣe ẹsẹ̀ níbì kan pé òun ṣiṣẹ́ ń bẹ̀ ṣàǹpọ̀nlé olówó ó wá ń sọ fún àyè mi pé mọ́mì mi kò máa lówó tí mọ́mì ẹ̀ ní èèyàn ń taṣọ wọ́n mọ iye owó tán ti gbà ní ọwọ́ mi ni mo sọ ni bẹ́ẹ̀ ni bí mo ṣe ṣiṣẹ́ ìgbà ebi ò ní time tèmi máa ń waste bẹ́ẹ̀ ṣe rí ara rí mi nínú ilé yìí táwọn èèyàn kan máa rí pé ẹ̀mí tí bẹ̀rẹ̀ sí máa polówó kí n máa sọ pé mo ti ń ta wórógbó o mi tí bẹ̀rẹ̀ sí ń polówó kí n mo sọ pé mo ti ń dín ṣinṣin o àbí mi tí bẹ̀rẹ̀ sí ń polówó pé mo ti fẹ́ máa dín gúgúrú o mo ti ń ta gúgúrú àtẹ̀pà o Ọlọ́run ní jẹ́ o. ó mọ nǹkan ó lé sí ni bọ́ mo jókòó sínú ilé yìí ń sìn anything bá fẹ́ ṣe nínú ilé mi ń sìn I don't send anybody to go and do it for me tí bá ti ní kán wá ṣe fún mi èmi máa supervise bí mo ṣe ń lọ sí tẹ́ni yẹn bá fẹ́ jáde nínú yàrá yìí ó fẹ́ jáde nínú sitting room mi more than 10 times a máa jọ jáde 10 times ni mi ti ẹ̀ wá ń send ọmọ mi àfi pé kó close mọ́ àwọn tó bá ń ṣiṣẹ́ àbí tó kó gadget tó kó instrument dání tó fi ń ṣiṣẹ́ because I don't know anybody's mind bí ṣe máa lọ tí máa bọ̀ nìyẹn wọ́n máa wò pé mo ń monitor kì í ṣe tó tó pé wọ́n fẹ́ jí nǹkan àbí nǹkan kan nìkan for security purpose there's nothing táwọn èèyàn ò lè ṣe. ọmọ níjọ́ yẹn èmi àti mi yẹn mo tún ń gbèjà àti mi yẹn mo bú mọ́mì mi fún wọn pé mo àǹtí ò ń ṣe báyìí àǹtí ò ń ṣe báyìí àǹtí ò ń ṣe báyìí mo ní èèwọ̀n náà mo tún wá nígbà yẹn ọmọ wọn mo sọ ni ọmọ wọn dé wọ́n wá sọ fún mi wọ́n fún mi ní ọmọ wọn báwo mo tẹ̀ ṣe ní nọ́mbà wọn gan ọmọ wọn kan lórí social media ló ṣáàtà sí mi bóun ti máa ń rí mi tipẹ́ nìkan kìnì kan àwọn eventually mo wá rí pé àwọn family mi ní ṣá a dẹ̀ sọ̀rọ̀ gbogbo ohun tí mọ́mì ṣe ń gbà yẹn wọ́n ní tó ń ṣe náà ṣe fún un tó ní àǹtí mi Jùmọ̀kẹ́ ṣe fún wọn mo dẹ̀bi lọ́wọ́ ní ìdílé wọn rí but níjọ́ yẹn bí mo ṣe kọ́kọ́ rí wọn báyìí fóònù àwọn ò dáa kẹ́ ẹ bá lè mọ̀ wípé àwọn èèyàn yìí tó máa set up people tó máa ń bẹ̀ wọ́n náà ni tó bá ti kọ́kọ́ dé báyìí tí wọn ò bá ní kọ̀ọ̀kan béèrè lọ́wọ́ mi tó bá ti lè sọ fún mi pé fóònù wọn ò dá o kìíní kan ò dá o mo ti rò pé àwọn tó ń wọn wá yẹn wọ́n tún ti dé 419 tún ti bẹ̀rẹ̀ ṣé ti yẹn wọ́n á sọ fún wọn torí wọ́n kọ́kọ́ sọ fún mi yẹn Gbèsàdé afóònù wọn ò dá nìkan kìkan mo sẹ́ndì owó sí wọn kì í ṣe fóònù kékeré ni wọ́n rà o Samsung náà lọ rà mo sẹ́ndì owó sí wọn lọ fi ra Samsung lẹ́yìn náà mo fún wọn lówó wọ́n wá ní àbúrò wọn first born wọn máa help mi láti wọ́n ní omi kan yọ nínú ilé pé pé àwọn táǹkì kíchìn yẹn pé kinní ẹ̀ ti yọ mo fún wọn lówó gbogbo ẹ̀ lọ́mọ yẹn ṣe yánmayànmá ọmọ yẹn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ó tún banú lé jẹ́ ni àǹtí mi wá sọ pé ó ṣàgbowó owó tó mo kọ́kọ́ sẹ́ndì sí gbà tó dé lẹ́ẹ̀kejì ó ṣòwò yẹn yánmayànmá mi gbàgbé that was ìgbà wo níná it's about is it not 2020 or so or 2021 mo padà sẹ́ndì 250,000 sí yàtọ̀ sí pé mo ra fóònù santi mi bí o ṣe gbé kọ́ọ̀lù mi ó ṣàbẹ̀rẹ̀ sí ní ṣe yánmayànmá mo ní kó wá wọlé ń bìbà tí wọ́n bá ti ní kó wá wọlé bà ìgbà yẹn ní màmá tó wà ní opposite ló ti náà ti yọjọ ṣé mọ̀ èmi màmá yìí máa sọ pé òun fẹ́ fọ kọ́tìn gbogbo inú ilé mo fi kọ́tìn sílẹ̀ ṣé tí wọ́n ń sàn ṣá ó ṣàgbowó ṣá lọ́rọ̀ kan kò ṣáà ṣe nǹkan kan mọ́ ìkan nínú ọmọ wọn kẹ̀dẹ̀rẹ́ ló ti ń sọ̀rọ̀ títí má ṣá mo dárúkọ ẹ̀ ó lówó wọn ò lówó mi lọ́wọ́ tó wọn kò lówó wọn ò lówó mi lọ́wọ́ mi wọ́n jẹ mí ẹni àwọn wèrè tí wọ́n fẹ́ èmi ò dẹ̀ jalè kán lọ bèrè mi ò jalè mo ń ṣiṣẹ́ ọlọ́run dára sí mi ọlọ́run máa ń gbàdúrà o wọ́n jà mí lólè ni torí ké wọ̀nù gan ó wà threat ó ṣe kí ni ó wà threat àwọn fámìlì màmá mi yẹn wọ́n wá sọ pé ṣé mo mọ̀ pé tìyá títí ó ṣe dárúkọ ẹ̀ fún mi nìyẹn bí mo ṣe gbọ́ báyìí mo ní ìgbọ́n máa ń sọ pé ṣé tó bá jẹ́ mi ni mo bí àwọn tó ti ṣe celebrate ṣe mo lè fẹ́ kọ́ ń jábọ́ ṣé èmi kò èèyàn kan ló bí èmi tí màmá tó bá tẹ̀ bí mi àtàwọn tó bí mi tí wọ́n bá tẹ̀ mọ́ value mi ṣé èmi fúnra mi ṣé mo máa fẹ́ kémi fúnra mi jábọ́ àbí mo máa ní kí wọ́n máa ṣèkà fún mi wọ́n ní wọ́n jẹ́ àmì lólè báyìí wọ́n ò ní rí mi gbogbo tí mo sọ yẹn mi ò jẹ̀rẹ̀ lójú wọn mo jẹ̀bi nítorí pé kì í ṣe àwọn ìtọ́dẹ̀ condemn others yẹn lẹ́mi tí n bá condemn ẹ pé o ṣe aṣẹ́wó mi ní ṣe aṣẹ́wó yẹn tí n bá condemn ẹ pé o ṣe fraud mi ní ṣe fraud yẹn tí n bá condemn ẹ pé o ń pa irọ́ mi ní pa irọ́ when I condemn you for bad thing I will never in my life do that thing tí mo condemn ẹ fún because bíbélì gan sọ fún ẹ pé tó bá fẹ́ yọ ìtìgé ojú èèyàn wàá kọ́kọ́ yọ tiẹ̀
that in tó bá complain tó ló fẹ́ yẹn o gbọ́dọ̀ tó ní o fẹ́ kẹ́lẹ́ ọ̀dà má ṣe you too must not do it èmi ò ń ṣe ẹni tó sọ̀rọ̀ tó máa ń ṣe nǹkan tó sọ mo lè pariwo báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ṣe pòrùn mi lọ sókè ní gbogbo ìgbà yẹn tí mo kọ́kọ́ wà níbà yẹn tí bá play orin kéwọ̀ nígbà kí n tó travel mo rí pé ṣàṣàndálẹ̀ nìkan ló kù nínú nǹkan tó wà nínú ilé tó wà nígbà tí mo dé ó ti dọ̀tí a máa ti ẹ̀yọ́ Tolú tó rán mi létí Tolú you remember this thing used to sing kí ló máa ń kọ orin Wàsíù àti orin kílé ló máa ń kọ orin Ṣọlá Àlẹ́sì orin méjì tí mo sọ sí náà olólùfẹ́ fẹ́ràn mi dẹ̀dùn fún àtọrin Wàsíù oríṣiríṣi tí bá ti ṣílẹ̀kùn báyìí torí mo connect ẹ̀ mọ́ kì náà tí bá ti ṣílẹ̀kùn báyìí ó máa bẹ̀rẹ̀ sí ní tí bá ti tan iná pé lóògiri báyìí ó máa bẹ̀rẹ̀ sí ní kọrin gbogbo ṣàdálẹ̀ inú ilé mi. nítorí fóònù sí mi pé nígbà tí mo wá dé sí Nàìjíríà yìí mo wá gbé fóònù bí mo ṣe pé àǹtí yẹn nọ́mbà wọn wà lọ́wọ́ mi ní orí old phone mi mo ní àwọn old phone bíi méjì kan tó sì wà lọ́wọ́ mi tó yẹ pé mi ò kó sílẹ̀ mi ò fúnyàn and I check it mo wá ní let me even call him bàtí mo rí gbogbo nǹkan tuntun pa náà tí mo rí àwọn náà ṣáà wà náà àwọn tó pa túnú ilé náà ṣáà ní pé jẹ́ kí n pè wọ́n ṣe ti understand bọ́n ṣe gbọ́ pé ó jẹ́ mi báyìí wọ́n kàn cut mi ni gbà tẹ́ cut mi owó tẹ́ gbà tí mo fún yín jọ yẹn ẹ̀yin lẹ tọrọ lọ́wọ́ mi àǹtí Fẹ̀yìntọ́lá ó yẹ kẹ́ ẹ dá owó yẹn padà ní but mo fi yá ọmọ yín kan ìkan nínú àwọn ọmọ yín very respectful very humble nígbà tí mo wá fẹ́ sọ̀rọ̀ ńgbà yẹn wá lọ gbé bàbá ọkọ yín tí ó useless tí ò ṣe nǹkan kan fún yín nígbà tẹ́yìn wá ń tọrọ epo pupa lọ́dọ̀ mọ́mí tẹ́lẹ̀ ó gbé pupa fún yín tó fojú pọ́n yín ọkọ yín yẹn wo ló wà ń gbà yẹn ẹ wá lọ gbé ọkọ yín yẹn sẹ́gbẹ̀ pé APC ni ẹ má máa fi APC ẹ má máa gbé flag party tó bá ti ń rè ní ẹ má máa gbé yẹn sórí ìta so that people will be afraid of you ẹ̀yin náà gbé flag pé ọkọ yín yẹn náà tẹ bí àwọn ọmọ yẹn fún ìpèsè politician so kò sí nǹkan kan tó máa ṣe fún yín ní Èkó tẹ bá ṣe nǹkan àǹtí torí pé mo kàn fẹ́ràn yín ṣe rí ẹni ẹ mọ̀ kì í ṣe ẹ̀yin ni mo fẹ́ràn màmá gan ẹ̀gbọ́n mọ́mì mi yẹn is one of person tí mo like gan ó pẹ̀lú nǹkan tí mo fi fún ọmọ mi ní Àbíkẹ́ àǹtí Àbíkẹ́ tó jẹ́ ẹ̀gbọ́n mọ́mì mi yẹn because àǹtí Àbíkẹ́ mọ́mì yẹn àǹtí ni mọ́mì mi máa ń pè wọ́n tó dẹ̀ jẹ́ ẹ̀gbọ́n mọ́mì mi so he is my mommy big mommy she love me a mọ̀ pé they are very very wọ́n burú gan but she love me Àbíkẹ́ lórúkọ wọn ó ní bó ṣe fún ọmọ mi Tolúwa ní mi ní oríkẹ̀ ní Àbíkẹ́ torí mọ́mì náà fún mi ní orúkọ ní Àdùnní Ìyádùnní àwọn ló máa ń pè mí ní Ìyádùnní you understand àwọn dẹ̀ ló kọ́kọ́ sọ story bí àpá ṣe wà lẹ́yìn mi bí màmá wọn ṣe ní àpá bí màmá tó bí wọn Yénédé bó ṣe ní àpá ọlá wọn lẹ jẹ if not máa dáàgì yín gan ọlọ́ọ̀ ìlẹ́dìí máa gbé máa gbẹ̀yìn máa pé àwọn èèyàn máa fún wọn nọ́mbà yín máa ní kọ́ máa pè yín ẹ gbowó lọ́wọ́ mi náà ẹ tọrọ fóònù lọ́wọ́ mi rà fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé mo wálé yín rí ni Jùmọ̀kẹ́ lẹ sọ pé wálé yín rí náà ẹ ló wálé yín gbàtẹ́ wà ní Ayétòrò Gbẹdẹ mo dẹ̀ sọ pé ní tòótọ́ ni àǹtí mi wá sílé yín gbà yẹn ẹ dẹ̀ ló jí aṣọ yín kó ó ṣe ń ṣe tiẹ̀ láti ilẹ̀ ni èmi ṣe ẹlẹ́sẹ̀ mi lé yín rí mi ò lọ sọ́dọ̀ family kankan rí kò sí family kankan tó lè sọ pé contribute to anything wọn mọ̀ mí mo mọ̀ wọn náà I know my family but I don't just go to them mi ìwálé yín rí ẹ ní kankan tẹ́ fẹ́ ṣe fún mi kẹ́ lówó gan gbogbo àwọn tó lówó nu family mi ìgbà kan wọ́n máa sọ pé lọ́gọ́ ọ̀nba ilé tó bá dọ́dọ̀ ẹni tó lówó gan tó lówó jù ẹ̀ lọ ó tún máa fẹ́ gbà lọ́wọ́ ẹni kí ni mo fẹ́ lọ máa gba ṣe káàkiri mi ò the Lord has built me to the level that ìgbà tí mi bá róúnjẹ jẹ báyìí my daughter mo dúpẹ́ fọlọ́run lára gift Ọlọ́run fún mi ni kò dẹ̀ ní gbà lọ́wọ́ mi mo pè yín ẹ̀gbẹ́ kọ́ ṣé mi wá lé yín rí yín ẹ̀yin ti gba nǹkan lọ́wọ́ mi rí náà but mo tún máa ro ti ẹni tí ó da tí bá ro ti yín tí ò da máa tún ro tẹni tó da ni ẹ máa rò pé ẹ̀yin nìkan lẹ ní kúṣì lórí lẹ ní wèrè ẹ máa rò pé fámìlì yín nìkan ló sínwín rí ẹ máa jókòó mi jẹ́jẹ́ máa tọrọ owó tí mo fún ọmọ yẹn láàrin ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan tó lò níbí báyìí owó yẹn ṣé owó gidi kọ́ ni ẹmọ ìtọ́ ń ṣẹ́ dọ́là ń gbà yẹn it's big money and I said it to your son he messed up the money kò dẹ̀ ṣe nǹkan tá a ní kó ṣe bó tún fẹ́yìn náà nìkan ẹkàn kọ́kọ́ sọ fún mi nígbà tẹ́tí ẹni jọ torí Ọlọ́run ọkọ mi jọ torí Ọlọ́run bòmí láṣìírí lẹ́ṣẹ̀ sọ nìyẹn ṣó wá yẹ kígbà tí mo dé sí Nàìjíríà mo ti gbàgbé ẹ wàláhì tí mi ìbá gbàgbé màmá sọ lórí social media ẹ mọ̀ mí ni èmi tí mi ò kí ń gbéṣu sínú kí n má tẹnu mọ́ ògbéṣu sínú tẹnu mọ́ iṣu atẹnumọ́rọ̀ ní jẹ́ pé kò kí ń jóná I will continue talking but I left it mo kàn wé pé kí n ṣe bí family ni let me we can leave something for family but kí lẹ́yìn ti fi sí ẹ̀fẹ́ mi rí mi ìtọ́rọ̀ ọ̀kan lọ́wọ́ yín rí náà bẹ́ẹ̀ bá ṣe rí mi first time fóònù lẹ bèrè náà
ọmọ yín wá bíbà ó gbá da gbogbo àdúgbò rú ọmọ yín náà wà náà àwọn tó ṣe òṣì ládùúgbò tó jẹ́ káwọn olórí burúkú kan máa rí mi fínà mo wá pe ẹ̀yin ṣe bẹ́ẹ̀ sọ fún mi ṣe bọ́ ọmọ yín kan sọ fún mi pé òun fẹ́ wá Canada a lot of grace lọ́lọ́run fún mi but nítorí pé ẹ̀kọ́ jókòó tó pé ẹ̀kọ́ wé pé eléyìí o kàkà kí má jẹ́ sí ta máa fi ṣàwádànù ni àdàbí tí kan nínú yín bá tọrọ tó bá ṣe success àbí tó bá contribute to my success or any little thing tí máa ní láyé contribute sí orí ọ̀fẹ́ nìkan ni mo rí gbà òun náà ni Ọlọ́run nìkan ló ṣe àánú fún mi torí ẹ̀tọ́ anybody ò lè command mi àwọn tí bá kàn fún yàn ní respect nìkan ẹ̀dùn wa yàtọ̀ sí tí ìbá jẹ́ pé bóyá mo pè yín sí ẹ̀kàn pé kọ́ ṣe kí lẹ fẹ́ ṣe fún mi níjọ́ yẹn náà bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí sọ nìyẹn tọmọ yín yẹn tó gbowó yẹn tó wọ́n ní kó sá lọ Wàsíù ó sọ̀bọ̀ ti Wàsíù báyìí ní àtàwọn olè tó jà mí tó ń jà mí lólè ṣé mo kúrò mọ́ wọn ní more than 200 million ni wọ́n fi promote Màláíkà lẹ́ẹ̀mejì tó lọ yẹn go and check dollars oye tó ń ṣe dọ́là ń sìn tó bá jẹ́ pé mo tọ́jú àwọn dọ́là sí yẹn sákàǹtì ìyálà ìyá yín ṣé wòṣìwòṣì tó ń ta àkàrà aṣọ Korea yẹn ló náà máa kó lọ Korea tí bá kó $100,000 dé Korea mo máa kó ẹrù wálé ni wọ́n mọ̀ ìpele ìgan kówó wọlé tí bá kó lọ China wọ́n mọ̀ ìpele ìgan kówó wọlé kí ni problem yìí ẹ máa sọ pé ẹnìkan lówó ẹ máa disvalue títí yín ẹ dẹ̀ gbówó tèmi èló ni even gan ọmọ yín kan tó lòun ń ṣiṣẹ́ ní ibi tí títí máṣá ti wá ń fọ ẹsẹ̀ níjọ́ náà lọ́hùn èló ni wọ́n ń san fún ọmọ yín bẹ̀ ṣé ọmọ yín ló níbẹ̀ ọmọ yín kọ̀ náà ṣe bó lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni tó bá tiẹ̀ wá lówó gan ṣó wá yẹ kẹ́ ẹ máa support ẹ̀ ju èmi torí pé ẹ jẹ́ bird of the same feather ìkà ni ẹ jẹ́ mi mẹ́ni tó níkà nínú ìkà ni má jẹ́ ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà yín ìkà ni yín náà ẹ wá ń gbèjà Wàsíù ẹ ń gbèjà gbogbo àwọn tó jà mí lólè níjọ́ yẹn ẹ dábẹ̀rẹ̀ tẹ́ bá ti rí torí pé poverty is a disease let me tell you tọ́lọ́run bá fẹ́ ṣàánú fún ẹ̀dá ó máa ṣàánú fún tó bá ṣàánú fún báyìí àwọn tí ò tí rí ọ̀nà tí ò rówó rí and let me tell you 100,000 200,000 it's not even money to some people who are working abroad tó rí lè gba iṣẹ́ gidi tó rí iṣẹ́ gidi ṣe kì í ṣe fraud àwọn tó ń ṣe care ní àwọn tó rí lè gba iṣẹ́ gidi wà ask nígbà COVID ẹlòmíì ń gba mo rí ẹni tó ń san $80 fún per hour nígbà tó ń wá èèyàn gidi ní Ottawa ní Canada ní àwọn ìlú ibì kan tó jẹ́ pé wà tó tún wà nínú abúlé kì í ṣe abúlé but ní ibi bẹ̀ yẹn people don't love to go there wọ́n san up to $100 per hour nígbà yẹn ní ìgbà tí wọ́n san $26 fún wa tó ń san $26 fún èmi ní Quebec àwọn kan ń gbà bíi $80 tó jẹ́ pé àwọn míì tún máa work àwọn caregiver yẹn wọ́n máa fẹ́ work ara wọn lọ ànígbà yẹn àwọn tí ò gbọ́mọ lọ náà tí wọ́n lọ́mọ wọ́n máa tún lọ wọ́n lọ ṣiṣẹ́ ń bì kó wọ́n fún wọn nílé fọ̀sọ̀nà wọ́n kàn padà wá tó bá máa dé báyìí ẹlòmíì máa wálé pẹ̀lú 20,000 ẹlòmíì wọ́n tún máa gbéṣẹ́ fún gbà yẹn gbogbo yẹn wọ́n tún ní àwọn kan wọ́n tún san káàṣì fún wọn but èmi ò lè fọmọ mi sílẹ̀ torí pé ọmọ jòwó ọmọ mi lè fi ọmọ mi sílẹ̀ kíkọ̀ fọmọ mi lẹ̀ kí n jẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí káwọn èèyàn kan máa take advantage ẹ̀ nígbà kémi wá sọ pé mo ń wá owó tí n bá wá owó yẹn tán tí wọn ò jẹ́ tán tí wá lọ bá nǹkan tí mo fẹ́ fowó yẹn ṣe jẹ́ Ọlọ́run ò ní jẹ́. When people don't want to talk, some people will be provoking you to talk. You think I'm short of words? I'm not. I'm just looking at because nígbà mi ò fẹ́ máa provoke mi ìfẹ́ máa ń banú ara mi jẹ́ like tí n bá ń sọ tẹ́ máa kọ́ máa wò yín báyìí pé mo kàn dá sí lára ni tí n bá máa ní kí n máa sọ̀rọ̀ yín náà báyìí n bá tún sọ náà ní wọ́n ní àwọn family ẹ̀ ṣe báyìí and a lot of people gbogbo àwọn tẹ́lẹ̀ yẹn náà they got family issues. àwọn tó ń gbọ́kọ ara wọn ẹ̀gbọ́n ni Wàsíù Àyìndé yẹn ó ti fẹ́ ẹnìkan tó close mọ́ family Máṣàrí kó tó di pé ọmọ ẹ̀ tí mo dárúkọ ọjọ́ ẹ̀ tí mo ló ń jẹ́ Dámilọ́lá family ìyá ẹ̀ ó tàn mọ́ Máṣà yẹn. What are you telling me? Ìkan nínú àwọn tó bímọ fún Wàsíù ó tàn mọ́ Máṣà yẹn ó tàn mọ́ ó dẹ̀ fẹ́ wọn gbogbo àwọn wọn pariwo cousin kìíní kan family ọkọ ẹ̀ ìyẹ̀gbọ́n ẹ̀kọ́ ló lọ fẹ́ all those things ìyẹ̀gbọ́n family ẹ̀ mélòó lẹ́rí tó máa ṣiṣẹ́ àbí àwọn ọmọ ìyá àbí ọmọ bàbá ẹ̀ mélòó ló máa jáde ló máa against ẹ̀ because olórí mi ìfẹ́ ọwọ́ mọ́mì yín ni mo fi wọ̀ yín àǹtí kò síbẹ̀ ṣe total ní gbé yín wá sí level yín ẹ lè bí mi náà ṣe lè bí mi ní ẹ̀gbọ́n mi lẹ jẹ́ náà ẹ ń ṣe ìyá mi náà kí ló fún yín ní right tẹ́ máa ṣe yàmàyàmá mi ò fẹ́ drag yín so tí bá pè yín next time kan kẹrù pé ní lock ni tẹ́ bá fẹ́ cut èèyàn off
owó tẹ́ gbà lọ́wọ́ mi mú fóònù tẹ́ kọ́kọ́ tọrọ ńjọ́ tí mo rà fún yín àtowó tí mo fún yín ó yẹ kọ́kọ́ mú wá ní àtowó tọmọ yín gbà tọ́lọ̀ fẹ́ fi ṣe nǹkan nulẹ̀ tó wá lọ fi ń gbọ́bìnrin tó fi ń ṣòṣì lórí ní àdúgbò yìí tó kọ́ sí nonsense tẹ́ wá ń ṣe bí pé ẹ wá rò pé clever ẹ wá lọ gbé APC kan ebina kan tẹ́ pè lọ́kọ yín tí ò rí jájẹ tó ń gbélé bàbá ẹ̀ wá ìyẹn lẹ́fẹ́ máa bẹ́ mi fi ṣòṣì bí ẹran níwò ẹ máa gbé kéyeyeye APC ẹ máa nígbà yẹn tó bí ẹ̀ sí ń gbé jáde APC ní bàbá ọmọ I'm fucking what? Bàbá ọmọ mi òun náà ti jáde ó ti contest fún deputy Lagos State Adébọ̀wálé Lawrence Adébọ̀wálé bẹ́ẹ̀ ni nígbà ayé tó fà 30 something years ago story is a story it's a story ó ti di story ń sìn kí ni level bà ọkọ yín yẹn ní pátápátá jẹ́ council ẹni gbà yẹn ipe talẹ̀ ló fẹ́ contest gan-an ẹlọ́mọ yìí kan fẹ́ jáde fún councilor ṣọ́dẹ̀ ti wọlé ṣé ọmọ yín yẹn tó fẹ́ jáde ọmọ yín yẹn tó gba owó mi tó lẹ ló fẹ́ contest fún councilor ṣó ti wọlé tó gba owó lọ́wọ́ mi tó lọ fi ṣe òṣì tẹ́rọ pé ti rí dọ̀dọ̀rọ̀ tẹ́ gbá ṣó ti wọlé kí ló ti dà tó ń tẹ́ bá di nǹkan sí ó yẹ kẹ́ jáde kẹ́ wá post kó wá post fún mi ni ẹlẹ́rẹ̀gbẹ̀ oníranù burúkú àwọn àgbàrá dáradá àgbà tí ò tó lé gbogbo wọn máa complain nípa nǹkan kan ìyẹn náà wọn máa ṣe then when you busy talking about mommy the other day I was begging you pé wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ mi náà but ìgbà tí ẹ wá yẹn Jùmọ̀kẹ́ ti lọ sọ́dọ̀ yín rí ó wá sọ́dọ̀ yín ẹ̀dẹ̀ ló jí aṣọ yín kó níjọ́ náà lọ èmi ti wá sẹ́nà ọ̀nà lé yín rí ni mi ì jẹ́ po yín rí ẹ̀yin lẹ tún wá bá mi nínú government college nígbà tí mo fẹ́ prince nínú ibi tí mo ní ṣọ́ọ̀bù sí nínú government college Kétu ẹ̀yin lẹ wá bẹ̀ náà mi ì mọ́lé yín dọ̀la ẹ̀yin lẹ tán máa fi hàn ṣakọ ẹjọ́ kúrò dáadáa jọ dànù àǹtí ìranù family rádaràdà láì ní tìjú. ṣé rí tẹ́ bá jókòó pọ̀ tí àwọn kan bá rò pé wọ́n ń sọ ọ̀rọ̀ òṣì kan fún yín ṣó ti yé yín àwọn lẹ́sì yẹn àwọn tí ó wá kó lẹ́sì lọ́wọ́ mi celebrity wá kó lẹ́sì lọ́wọ́ mi bíbá tí ò sanwó títí di ọ̀la ẹ lọ sọ fún ẹbí tèmi ti kó lẹ́sì tí mi ò san àǹtí kan báyìí wọ́n ní owó gbogbo ìyá Wàsíù máa ń kí wọn dáadáa gbogbo àwọn tó ń taṣọ lẹ́kọ̀ọ́ tí mo mọ̀ tí máa ń rajà lọ́dọ̀ wọn gbogbo pátá mo ń san owó tí mi bá sọ pé mo fẹ́ aṣọ lénìí yàtọ̀ sí pé kí Wàsíù kàn wé pé sọ̀rọ̀ kàn pa ìyálàjà gbogbo yín kú ni sọ̀rọ̀ pa yín kú ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe wá rò pé bóyá ẹ̀kàn wá gba gbogbo nǹkan mi lọ́wọ́ mi tẹ wá rò pé ẹ wá fẹ́ máa affluence òṣì kan ṣé mi ti jà yín lólè ṣàmì ìjà yín lólè ẹ̀yin lẹ jà mí lólè àwọn tó bá ti jà mí lólè gbọ́ kí Wàsíù kó gbowó ayé ìjọ àti mọ̀ pé àwọn politician àti ètò jí gbé ló pọ̀ jù ń bẹ̀ kò ṣògùn Wàsíù ni Wàsíù ń jẹ gbogbo wọn majority òní mo ṣe pa òwe nísìn pé ẹlòmíì ìyálàjà ẹ̀ ó ti lọ obituary paper wọ́n gbé sí Korea wọ́n ní wọ́n ti kú àwọn ò ṣe bẹ́ẹ̀ rí gbogbo ìlú tí mo lọ ni mo ṣe ní gbogbo ẹ̀ pátá ni mo ní certificate mo ṣe kí lorúkọ ẹ̀ ìgbà tó sìnwín ọmọ wèrè kan tó lóun celebrate wèrè kan tán gbọ́rọ̀ sílẹ̀ tán ní kó parọ́ mọ́ mi àwọn tí Amẹ́ríkà wọn mọ̀ pé bóyá ṣe ló ń purọ́ pé wọ́n ṣe máa ń purọ́ ní àwọn gọ́gọ́ ní criminal wọ́n máa point ọwọ́ sí ẹ torí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátá ni wọ́n investigate mi gbà yẹn I was investigated but do you know what àwọn ni criminal bẹ́ẹ̀ mi wọ́n ṣe investigate mi gbà yẹn Nigeria government ò investigate àwọn nísìn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kó investigate wọn bóyá wọn ò ní ṣẹlẹ̀ yà gbogbo àwọn tá a sọ yẹn ọmọ yẹn bó ṣe sọ nígbà tó sọ yàmàyàmà ń pa mi mo tún sọ fúnra mi mo tún sọ fún àwọn èèyàn pé America Canada gbogbo ìlú kún investigate gbogbo wọn no investigate àwọn Nigeria nìkan ni wọn investigate torí ọ̀dọ̀ wọn náà ti máa bá ibi wọn lè rí lọ́dọ̀ mi gbogbo tó bá sọ nípa mi wọ́n sanwó fún wọn láti sọ ni láti ra irọ́ mọ́ mi torí wọ́n bìlí pé eléyìí kà táwọn ń ṣe láwùjọ àṣírí wọn gbọ́dọ̀ tú ó tú nìyẹn ṣùgbọ́n kò sí nǹkan tó ń fẹ́ ṣe sí but I said my mind and ní tó dẹ̀ ṣẹlẹ̀ ni mo sọ ṣé nǹkan ò ní ṣẹlẹ̀ má kàn déédéé máa fọ́ mi
ó ṣọ́ọ̀kì yín náà kì í ṣe tó bá pé ẹ máa ń rí mi déédéé ẹ máa wé pókè o sọ́dílé ọmọdé kan lówó mo ti ṣiṣẹ́ láti kékeré ẹ rí mi rí ọjọ́ tí ẹ wá gọ́mẹ̀ kọlẹ̀jì náà ẹ rí mi bí tó ti ṣiṣẹ́ ni tó bá jẹ́ lẹ́bù kékeré mo ti bára mi máa mú lẹ́bù yẹn náà máa tún máa ṣe tó bá tún di pé mo tún ga máa tún máa ga lọ máa tún máa ṣe lọ. You think I'm not ashamed, but it's painful for you just see people, wickedness around you, people and àwọn tó rò pé tó jẹ epo ẹ owó mi àti epo mi tẹ́ bá jẹ gan pàápàá inú kan lèmi fi fún yín àwọn yẹn tó bá fún yín lówó kọ̀ọ̀kan gan tàbí tó fún yín post wọ́n bẹ̀ yín iṣẹ́ ibi kẹ́ tó gbà ní bí orílẹ̀-èdè wa ṣe máa dára àwọn ò báyìí torí pé ẹ máa wò pé wọ́n ní kẹ́ lọ bá yẹ nìkan jẹ́ o kọ́ ẹ bá lè gba ipò kan àbí kẹ́ bá lè gba nǹkan kan tẹ́mi bí orílẹ̀-èdè ní fẹ́ dáa. Contribute trouble to the system. Ẹ bá pé mo pè yín ẹgbẹ́ kọ̀ ta lẹ́yìn ta ni yín bẹ́ẹ̀ lọ́wọ́ yín ṣe rí pé ní 60 something ní 60s bàbá mi ti ó ní mọ́tò oríṣiríṣi mi ìdẹ̀lẹ̀ die poor 60 something years I mean mo ní 60 something 60s dáàdì mi ti lówó kò dẹ̀ die poor of recent bí 5 years ago a sọ pé ọ̀rọ̀ ilé wọn kan wọ́n sì ní mọ́ títí àwọn tí gbogbo wọn tún kó sí wọn ní pípọ́n lọ́tà he never died poor and I cannot mi lè kú lọ́mọdé mi lè poor I work tó bá pẹ́ tí ń rí mi ti pẹ́ àbẹ́ ń rí mi regularly tí mo kàn déédéé lówó tẹkàn déédéé pé mo kọ́lé tí mi ò ṣe nǹkan kan it's another thing but ẹ mọ ẹ rí mi rí ni ẹ̀kan lẹ́yìn tó pẹ́ rí mi lè rí yín kí n dá yín mọ̀ gan bẹ́ẹ̀ ṣe wà yín ẹ̀kan mo lè dáǹtì àǹtí ìyàbọ̀ yẹn mo máa ń rí àǹtí Ṣadé tó jàbúrò yín tó tẹ̀lé yín ẹ lè rí mi kí n dá yín mọ̀ àtẹjọ́ tẹ wá sí gọ́ọ̀mẹ̀ kọlẹ̀ tẹ wá bá mi pẹ̀lẹ́ báwo ni ọ̀rọ̀ yín tẹ máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí àwọn ará oko yẹn náà ni ẹ máa sọ bí àwọn ará okun àbí àwọn ará ìjùmọ̀ mo nìkan náà ni sorry for that ọmọ yín ṣe bẹ́ẹ̀ yẹn a bá pè yẹn máa ṣe bíi pé ẹ máa sọ ayé di pàtàkì ẹ máa lọ support wicked people àwọn ará àta against mi máa ṣépè fún yín dànù ẹ bá lè máa gbàdúrà nínú ẹ gbàdúrà tó mi ẹ lọ bèrè dáadáa ẹ dẹ̀ ó lì tó mi ìpurọ́ yàtọ̀ sọ́rọ̀ tí mo ń sọ báyìí mo lè wà nínú ilé kí n máa bẹ Ọlọ́run nìkan mi ní yọjú síyàn bá àbúrò yọjú síyàn ni máa dẹ́ṣẹ̀ mi ìbọ́kùnrin sùn ẹmọdún tí mo ti gbára mi ìdẹni play anybody wọn lè bẹ̀ mí níṣẹ́ ibi kí n jẹ láyé ìwọ ni ó lè jẹ́ kébi pa mí ó lè jẹ́ kí ìyà jẹ mí but you know what tí ilẹ̀ tí ó tẹ́kún bá pẹ́ di alẹ́ kan ayọ̀ tún máa padà dé lówùúrọ̀ ni kẹ́ni má ní òun ni tó bá jẹ́ pé mọ́mì mi gan àwọn ará àtàwọn èèyàn gidi wọ́n mọ yìí mi I'm gifted ó rò pé lásán ni kán gba gbogbo nǹkan kó máa ṣe dáadáa kí n fún àwọn èèyàn ní mọ́tò àwọn tí mo fún mọ́tò wọn lo mọ́tò látijọ́ mẹ́ta mo dẹ̀ wọ́n bù mí ẹ rò pé wọ́n máa ti pé tó bá ṣe lé fún mi ó máa ronú lọ parẹ́ níwọ́ tó bá ro kúrò mi tó tẹ̀ fẹ́ kí n commit suicide lásán gbogbo ìran ní tó bá jáde lára ẹ máma yàtọ̀ sí màmá mi ní tó bá jáde lára ẹ tí mọ́mì mi gan bá wà nú wọn tó bá ro suicide sí mi gbogbo tó bá jáde lára ẹ yàtọ̀ sí èmi gbogbo wọn máa pokùnso ni torí pé ẹ̀kan máa jókòó ẹ̀kan dìtẹ̀ mọ́ mi ìwọ tó bá dìtẹ̀ mọ́ mi yálà jẹ́ ni mo jẹ́ náà kí ilẹ̀ tó dáyé ni wọ́n ti sọ fún mi pé in tí n bá ṣe tí n tẹ́ bá rí tí mo ṣe tí ò dá yẹn tó jẹ́ pé n tó ń ba yé jẹ́ tẹ́ ń ṣe tèmi sọ yẹn mi ò béèrè fún tẹ́lẹ̀ pé kẹ́ ẹ lọ fi ìgboro yín wọ̀n mi tó bá ti wá fi nǹkan tí mi ní mo fẹ́ wọ̀n mi ó fẹ́ ṣẹlẹ̀ ìyá ni torí ẹ̀ mo á sọ pé don't force me on things that I don't like or else it will cause you problem not me let me be on my lane ìtò tí ò dá ni wọ́n sọ pé èmi má máa ègèsì nínú ayé kò ń ṣe tó dá kí orílẹ̀-èdè mi dá kí gbogbo nǹkan mi dá kí gbogbo nǹkan èèyàn tí bá mọ̀ kó dá ni mo fẹ́ ire ni mo fẹ́ ìṣẹ́bẹ̀ tí mo fẹ́ fúnra mi ni máa ń fẹ́ fún ẹni tó bá wá bá mi àbí tí mo rí ṣùgbọ́n tó bá wá fẹ́ ibi fún mi tí bá wá change ojú mi sí ẹ àwọn mi ní bá ìṣeré mọ́ mi ní tètè mi ò kí ṣe pé mi ní forgive ẹ̀ but ó ti di wàá máa lọ́nlọ́ ẹni torí bínú mi ṣe rí lè mi ṣe máa ń báyàn ṣe bínú mi ṣe rí rè máa ṣe plain fún ẹ ẹ máa kàn ṣèkà fún yàn kí lẹ́yìn kí ló dé tó kàn máa ṣèkà fún yàn tó bá ti wá jẹ́ pé èrò pé àwọn kan o ẹ̀wọ̀n láwọn kan mi ò kàn déédéé di blogger
I don't even Ọlọ́run sọ pé máa sọ̀rọ̀ because ọ̀rọ̀ tí mo sọ yàtọ̀ sí complaint máa ń complain nípa àwọn tó ṣèkà fún mi. I've said a lot of things too that energize a lot of people that open their brains. Mo tún sọ gan lónìí. Don't let anybody má jẹ́ ohun tí ẹ jábọ́ physically and spiritually. Má jẹ́ ohun tí ẹ jábọ́. Gbogbo tí mo ń ṣe náà bí pé wọ́n ṣàṣẹ pé gbogbo nǹkan tí mo bá ní kan sọ pé parí kí ni wọ́n máa dùn pé wọ́n sọ pé ìwọ torí pé wo ò kọ́lé eléyìí ò gbúdọ̀ kọ́ ìwọ gbúrú eléyìí ò ní èmi ò gbúdọ̀ ní èmi àti ẹjọ́ wáyé lọ́jọ́ kan nígbà tí ìwáyé ń bèjì tí wọ́n bá wáyé ń bèjì gan mo wo bèjì kan lé ní ìkan lóhun obìnrin ó lóhun ti kọ́lé ìkejì ò tí kọ́ ìkejì yẹn sì ń struggle ni àjọ wáyé náà oníkálukú dẹ̀ ló ní time ti tẹ̀ I worked wọ́n á jókòó kù sí nǹkan tó ní sọ sí mi lára ibi tí mo ń gbà tí mo kọ́ ilé bí mo ṣe kọ́ ilé tán tí mo ń fáwọn èèyàn ní kíní wọ́n ṣe ń sọ̀rọ̀ tí mo máa sọ pé owó pọ̀lẹ̀ máa lọ sí Kwara máa lọ ra iṣu mo ń kóṣù wá sí Èkó yìí máa lọ já sí my twelve mo ń ṣe oríṣiríṣi nǹkan ni mo ń ṣe kò sí nǹkan mo ta ráìsì mo ta provision dánwò nínú ilé bí mo ti ń ta aṣọ mo dẹ̀ ti ń gbé mọ́tò fún yàn tí bá sọ pé ó ń ta mọ́tò ewélé ti ń tà á wọ́n ti ń ṣe gbogbo òwò yẹn ti pẹ́ náà mi ò kàn ta sí family mi ò ń ta sí family ni I go my way. People don't know me wọ́n máa rò pé bí àmì 11 ni torí pé mo mọ bí tí mo ti jáde kẹ́ni má ní ni wọ́n ṣe ṣí ogun ti bàbá mi nìyẹn wọ́n lè rógun sí tèmi ẹ bá parọ́ ọmọ mi jù bẹ́ẹ̀ lọ èmi máa rẹ́yìn yín ẹ bá parọ́ ọmọ mi jù bẹ́ẹ̀ lọ èmi máa rẹ́yìn gbogbo ọ̀tá mi ẹni bá ti parọ́ ọmọ mi báyìí Ọlọ́run máa dẹrù wo sórí ayé ẹni ìwọ tó bá rò pé èmi ló fẹ́ fi ṣe laughing stock ẹ̀sìn ló máa ṣe jáde láyé àdàbí tí n bá gbọ́rọ̀ ẹnìkan tó jẹ́ family báyìí omi á máa jáde lójú mi tí mi mọ̀ rí gan omi á máa jáde lójú mi fún mo wà so emotional ẹ̀yin á máa ṣe pọ̀ dájú kan nìyí obìnrin àtọkùnrin ẹ máa nábì amọ tó dájú nìyí ẹ máa mọ̀ pé Ọlọ́run kan dájú jù yín lọ. nǹkan tí ò ṣẹlẹ̀ ni ó ti bẹ́ẹ̀ lé èyí ó ti sọ̀rọ̀ eléyìí ó ti sọ̀rọ̀ eléyìí ṣé èèyàn kan ò sọ̀rọ̀ èèyàn ni ṣé wọn tó torí ẹ̀ pa èèyàn tó torí ẹ̀ ni because you talk you register your mind people are wanting you they disturb you you cannot register your mind people will be supporting people doing evil. a fún yàn 5,000 wọ́n máa dúpẹ́ ni 5,000 mi ìrírú ẹ̀rí a fún wọn tó wá ti gbà tó máa ti gbé believe àwọn ti gbà títí wọn tó bá rò pé gbowó lọ́wọ́ mi tó wá rò pé ó ti rí ní ẹ̀yìn kòkò ṣíìtì mi nǹkan mi ló máa fi san o wọn ń ṣèkà fún mi àdúrà tẹ́lẹ̀ ń gbà ẹ lọ bèrè lọ́wọ́ wọn nígbà tí mo kọ́kọ́ kọ́ ilé kí n tó kọ́ ilé gbogbo ilé tí mo gbé anybody tó bá súnmọ́ mi wọ́n mọ̀ pé ẹ́ńjìnì àdúrà àwọn gbé sínú mi kò dẹ̀ ní kúrò kò dẹ̀ ní nọ́ọ̀kì I pray kí náà ṣe pé mo ń pretend láti pray mi ò pretend to be a Christian mi pretend to be a child of God I don't prove it to anybody God knows me. mi ìdẹ̀kùn gbàdúrà lásán àdúrà olódodo náà tún sọ pé ó ṣiṣẹ́ agbára that to say your prayer you must be a true sayer you must be truthful with whatever you are doing. tí n bá ṣe lé gbogbo wọn kàn group up against me gbogbo ọwọ́ tẹ́ ẹ dìpọ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ di ọwọ́ búburú lórí èmi àtọmọ mi Ọlọ́run máa fi kú tú gbogbo yín ká ikú ẹnikẹ́ni tá a bá bí nínú obìnrin tó di ọwọ́ ibi lórí mi tó di ọwọ́ ibi lórí ọmọ mi àjàjà kó ti jẹ́pọ̀ àbójá tá a mẹ́rí àbó ti ná sísì ní owó mẹ́rí tí n bá ti ṣe burúkú fún ẹ o tí mo dẹ̀ jẹ́ pé mo gbórúkọ ẹ àbí mo dìtẹ̀ mọ́ ẹ o kádùá àti èpè tí n bá ṣe ìgún tí n bá gún kó má mú yín ṣùgbọ́n tí n bá ṣe ẹrú ẹ̀ fún yín tẹ́kàn rò pé ẹ̀kàn ju ẹni tẹ́ bá ti ṣe oúnjẹ tó bá pọ̀ tẹ́ bá ṣe oúnjẹ burúkú ẹ̀yin lẹ́ máa jẹ́ tọmọtọmọ. ó kọ́ ni mò ń sọ sí mo sì ń sọ títí di ọ̀la mọ ilẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ mi ó ti gbà ó ti lọ bọ̀ mo kàn ń sọ fún yín ni kẹ́ máa sọ pé irọ́ ló pa you are supporting bad thing that God ó máa ń jẹ́ kéèyàn wà crazy but me that ẹ bá support ẹ̀yin gan you can do better if you can do worse than him tẹ́ bá wà ní position yẹn èèyàn ò kí ń wà ní good position kó máa fi ba ayé jẹ́ kó bá wà ní good position máa fi táyé ṣe ni. wọ́n máa kọ́ ọ̀bẹ àwọn 419 mo rí tó máa ń ṣe kiri yẹn wọ́n máa kọ́ ọ̀bẹ èèyàn ò kì í ṣe pé o èpè ní kiri kan láyé yìí o èpè ò kì í ṣìyàn mú torí ẹ̀yin the best ni pé bíbélì gan ṣe bíbélì ègún wà nù bíbélì Deuteronomy Isaiah oríṣiríṣi ègún àti èpè ló wà ní from Genesis to Revelation ta ló ṣe yẹn ṣèbọn sọ pé Ọlọ́run ló ní bíbélì
Woe wà ńbẹ̀ fún èṣù. Woe, cause, this, that. From Genesis to Revelation ni ègún wà. Fún àwọn ìkànnì lára weapon tí o máa fi ń kọ́ka ẹni bí ni. Wàá máa gbọ́ èpè ń sìn tó bá ti ṣe ń sìn tó bá ríre ìyẹn mi pé èpè ń sìn oúnjẹ ẹni rọ́ ni. Wọ́n fi ń kọ̀bù èèyàn ní pé má ṣe téèyàn bá bí n bá fẹ́ ṣẹ́ èpè fún yàn mí ní ṣe pè fún irú bí mo ṣe sọ yẹn ṣàbẹ̀ pé mi sọ pé Wàsíù ayé ẹ̀ máa bàjẹ́ tilétilé mo ní gbogbo ohun tó ṣe fún bàbá ọmọ mi wọ́n á san fún ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ọkùnrin yìí tó ṣe fún Adébùkọ́lá mi wọ́n á san fún àwọn ọmọ ẹ̀ obìnrin ṣé rere ni tó bá jẹ́ rere náà ṣe bí òun náà ló bá gbà yìí tó ṣe fún mi wọ́n ṣe fún gbogbo àwọn ọmọ ẹ̀ obìnrin ṣé pè ní. Ìwọ tó dẹ̀ ní nǹkan tó dání kó Ọlọ́run kó jẹ́ kó kó àgbá kó inú nǹkan tó ṣe fún wa náà kọ́lọ́run jẹ́ káwọn ọmọ ẹ̀ kó rí ẹni tó jù wọn lọ tó máa ṣerú ẹ̀ fún wọn. Àtìkà tó ń ṣe àwọn olórí burúkú alátẹnujẹ àtẹnù tí mo fẹ́ jẹ òjẹ ngán níjẹkújẹ. Anyway, má jẹun tí yín ṣubú. So the only way to defend some people, the only way to defend themselves, to defend their evil, is to paralyze you, to attack you, to lie against you, to say things so that you understand, so that you before you think, tó bá tẹ̀ ló fẹ́ ṣe, wọ́n lè sọ pé, ṣó ti yé bẹ́yẹn, so be vigilant. So they use that attack to do what? To curb you, to paralyze you, to derail you, to enslave you, to cage you, to destroy you. So don't let anybody use attack láti máa fi force attack. Mi ò Ọlọ́run ní jẹ́ ìyá wèrè bọ̀ tí ẹnìkan kọ pé wèrè náà fi ń wé wèrè. Bíbélì gan sọ pé ìjọba ọ̀run jẹ́ àfagbára wọn tó bá ti ní agbára ń gbà pẹ̀lú ipá. Kì í ṣe ìjọba ọ̀run, ìjọba ayé yìí ni. Ìjọba surroundings àyíká àti àgbègbè àjàjà ní àgbègbè yìí ní Àlímọ̀ṣọ́ yìí. Ìyá tí wọ́n ní kọ́ ọmọ kékeré yẹn lọ ti jábọ́ ń jẹ́ tó ń lo ọmọ 20 something years tó wá di kòṣítò lórí burúkú fún ọmọ 14 years láti sọ pé ìyá yẹn kọ́ ló bí. Ó dárí mi lójú, I am very sure pé ìyá tó kú tí ò tí bí ọmọ. No, one thing ni pé ìyá yẹn bímọ. Ọmọ ẹ̀ wọ́n ní ọmọ yẹn kàn déédéé kú. Ọmọ mi ò ní kú lórúkọ Jésù. Kẹ́ lè mọ how devilish táwọn èèyàn jẹ́. So ńgbà tí ọmọ yẹn kú ó wá lọ rent, ó wá lọ háyà ọmọ yẹn. Ọmọ yẹn náà ni wọ́n tún wá lọ kó sí nínú láti sọ pé kó tó wá sọ pé kinní kan. Tell me now, ìyá tán ti pa ń sìn, tán ti pa àwọn àtúnyẹ ọmọ ẹ̀. Ṣé wọ́n ti níta ilé yẹn, ilé tí ìyá yẹn fi sílẹ̀? Ọmọ tó tún lọ adopt yẹn, ṣé wọ́n ti kó yẹn náà sẹ́wọ̀n? It's just a play, it's a game. Do you understand? If the care is not taken now, wọ́n kàn lọ wá family ẹ̀ kan. Wọ́n nílé yẹn ń sìn o, kán kọ́kọ́ fi rẹ́ǹtì, later o, bó ni ìwé wà, ẹjẹ́ àṣèwé kan o, kán ta ilé. Ṣó ti yé yín? Ọmọ tó bí, wọ́n ti pa òun náà, wọ́n ti ní kọ́ ọmọ tó lọ adopt kó tì. Kì í ṣe ọmọ tó adopt yẹn gangan ló pa, but wọ́n ti rán nǹkan níṣẹ́ láti wá ṣe, láti carry on mission wọn. They are using small children these days to carry on evil mission. Tó bá rí mi tó bá kéré báyìí bàbá wo tó kàn fojú di. Ọlọ́run ní jẹ́ ká gbé nǹkan tó máa pa wá sílẹ̀ o. Ìyẹn bó ṣe jẹ́ o. So ìwọ tó dẹ̀ ń rojọ́ mí ní kẹ́ má rojọ́ mọ́. But family iṣẹ́ rárá àta is allowed láti wá downfall kán rí ẹ kán máa sọ̀rọ̀ ẹ. Torí pé ará àta wọ́n ní tí ilé bá tiẹ̀ títa bá gbóná wá sá wọlé. Ṣé rí ẹnìkan tó bá sọ pé ilé lòun wà tó wá sọ̀rọ̀ ẹ̀ di iná ńlé níta. Odò máa gbé yín lọ ni, àgbàrá ó máa gbé yín lọ torí omi ló máa ń poró ná. Tẹ́ bá sọ̀rọ̀ yín di iná ńlé iná níta. Ṣó ti yé yín? Odò máa gbé yín lọ ni. So ẹ sọ mí ńlẹ̀ o. Sọ mí ńlẹ̀. Mi sọ pé ẹ má ṣe bí fún mi tẹ́ bá ará àta bá ń ṣe nǹkan. If you cannot support me, okay? Torí pé wọ́n ṣe dá family ìtumọ̀ tí family fi wà ní wípé the reason why we have a family, the reason why we born together, the reason why we have siblings is to support each other, not to destroy each other, not to kill each other. The reason why we have children is to have téèyàn bá dàgbà kó rí fún ẹ kó dẹ̀ tún kó fi ọmọ sáyé kó dẹ̀ dàgbà kó máa ṣe nígbà tó bá rẹ̀ kọ́mọ lè ṣe dáadáa fún á train ọmọ náà láti gbà tó bá wà kékeré á jẹ́ kó ṣe dáadáa so that nígbà tí egungun tí ẹ bá ti ń lọlẹ̀ tó ti ń rẹ òun á ṣe kí ni ọmọ tí bí yàn máa egungun tí á máa le ìgbà tí ò bá lè ṣiṣẹ́ mọ́ èdè bí yẹn ti ń ṣe ìnáwó á lè jẹ́ aṣọ á lè jẹ́ ìrànlọ́wọ́ kì í ṣe láti pa jẹ láti dànù yẹ̀ láàmú láti bà yí ẹ̀jẹ̀ láti máa dà láàmú
family is not the way. So if you don't know how to run family, go to bá ti rí family tó bá ti dá tó ra ìdájú ra wa lọ nínú ayé, go and check and go for counseling pé bọ́n ṣe ń run family. Torí tó bá destroy tẹlòmínà tó bá fẹ́ kó tiẹ̀ jọ kò ní ṣe kó jọ fún ẹ o. Ṣòtíró torí pé ẹnìkan ò lè gbowó lọ́wọ́ mi sìn kó wá sọ pé ó fẹ́ lọ fi tọ́mọ tiẹ̀ ó fẹ́ bá yé ọmọ tèmi jẹ́ kó wá ní kémi máa tí n bá ṣe pé ẹnu mi ò ní gbófo bí n bá dẹ̀ tiẹ̀ ṣe pé ẹlẹ́dàá mi àti nǹkan tẹ́ ẹ ṣe yẹn ká mà ní ó máa rose to your system kẹyẹ purọ́ òṣì wọ́n máa gbọ́ nǹkan tí ẹ ṣe èmi sọ tèmi bò mí mọ́ra kí n pa ẹ́ lárùn jẹ́ tún mi láṣẹ kí n fi ẹ́ sílẹ̀ ni some of you you are devilish you are evil you ẹ máa kọ́ ọmọ ajá nìyín ẹ máa kọ́ ọmọ yín sábẹ́ báyìí ẹ máa kó sábẹ́ ni ẹ máa kó sábẹ́ ni ẹ máa já ọmọ lọ́mọ jẹ cha your children are much they are precious to you but other people children ẹ lè pa wọ́n jẹ kẹfẹ jẹ wọ́n ṣe kẹfì ṣe sàrà dábòrò ń bá kí o ní dáa fún èyí tẹ́ bá ṣe rẹ̀ ìyẹn bó ṣe jẹ́ èmi fẹ́ lè ṣe lọ ní alẹ́ màá tún padà wá níbá ni má dín mi ò ní dé bá so tẹ́ bá ṣe pé ẹnìkan ó ṣe dáadáa ẹ lọ bèrè ẹ lọ mú ìkan nínú àwọn ẹni tí ó fẹ́ mi rí tó fẹ́ mi rí yàtọ̀ sí bastard tó jẹ́ ló ń pè rẹ̀ ní K-Dog yẹn ẹ lọ mú ẹnìkan wá tó lọ fraud Fatia tó fraud Títí Máṣà ẹ lọ mú ẹnìkan tí mo fẹ́ rí tó lọ fraud Títí Máṣà ẹni tó fẹ́ Títí Máṣà bí ọmọ 3 obìnrin fún tó ló ń break record ó fraud mi is a fraudster tá a bá ń wé pè fún lónìí ó máa jà tí ò bá tóun náà tí ò bá bá sọ ó máa ọ̀rọ̀ tá a sọ lónìí àti tó ti ṣe fọ́dà tó máa já ọmọ ẹ̀ tó ti yé yín so kì í ṣe pé kọ́mọ rẹ kó bá lè fún ẹ ní ìsinmi ni ọkọ pàápàá ò lè kọ́ kó ṣe pé kọ́kọ́ máa lọ kọsẹ̀ kiri kó máa lọ ṣe kárí yàmàyàmà kó gbá nǹkan oníkan kó da omi gbóná kó bí kó gbin fíláwà òdòdó lọmọ ògbúrọ̀ fomi gbóná wọ́ òdòdó gbogbo nǹkan tí pé wọ́n ṣe ó fi omi gbóná ó fi ń wọ́ òdòdó ẹ̀ ni tá bá sọ̀rọ̀ wọn máa sọ pé a máa ní ẹnìkan wà important nínú ayé olórí méjì ni tó bá fẹ́ wà mí sọ pé àjùra wa lọ bọ̀ kì í ṣe pé kò jí nǹkan oníkan tán kó tó máa kápá kó máa ṣe bí olórí burúkú kó tó wá ní kó máa pa wọ́n dànù ó lè rémi pa excuse me bye for now.